Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀, àánú rẹ pọ̀ síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn o. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀ o, àánú rẹ pọ̀ síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn o. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ pọ̀ síbẹ̀ o, àánú rẹ wá síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Mo kí n káàbọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa sí ìpàdé ńlá yìí tí a pè ní wákàtí kókó àdúrà mi. Wákàtí kókó àdúrà mi náà ló gbòde báyìí. Bí a ṣe ń wọlé yẹn, ẹ jẹ́ ká máa pe àwọn ọ̀rẹ́ wa wọlé. Káàdì jọjọ jẹ mùkúntùn ètò àdúrà ti ọ̀sán yìí. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀ o, àánú rẹ pọ̀ síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù. Bá a ṣe ń ṣí àìbẹ́ ni ká máa kọrin yẹn. Mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀ o, àánú rẹ pọ̀ síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Dìde togun-togun, dìde tìjàtìjà, dìde alágbára, dìde Ọlọ́run mi o, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Dìde o, dìde togun-togun, dìde tìjàtìjà, dìde alágbára, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Níbo lójú rẹ wà? Mo fẹ́ rí ọ, ojú àánú rẹ dà. Sọ̀kalẹ̀ wá, ọjọ́ ń lọ lórí mi, ó ti wá ń rẹ ọkàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Níbo lójú rẹ wà? Mo fẹ́ rí ọ, ojú àánú rẹ dà. Sọ̀kalẹ̀ wá, ọjọ́ ń lọ lórí mi, ó ti wá ń rẹ ọkàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Abiyamọ ọ̀run o, àánú rẹ dà o. Abiyamọ ọ̀run o, àánú rẹ dà. Abiyamọ ọ̀run o, àánú rẹ dà o. Abiyamọ ọ̀run o, àánú rẹ dà. Dìde togun-togun, dìde tìjàtìjà, dìde alágbára, dìde Ọlọ́run mi, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Níbo lójú rẹ wà? Mo fẹ́ rí ọ, ojú àánú rẹ dà. Sọ̀kalẹ̀ wá o, ọjọ́ ń lọ lórí mi, ó ti wá ń rẹ ọkàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Abiyamọ ọ̀run o, àánú rẹ dà o. Abiyamọ ọ̀run o, àánú rẹ dà. Ẹ lè ṣe o, agbára yín ká bàbá. Ẹ lè ṣe o, agbára rẹ ká o. Bàbá mi tó ń ṣiṣẹ́ ìyanu, agbára rẹ ká. Ẹ lè ṣe o, agbára rẹ ká o. ẹ lè ṣe o
agbára rẹ̀ ká. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká. Ẹ lè ṣe o, agbára yín ká o. Ẹ lè ṣe o, agbára yín ká. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká. Ẹ lè ṣe o, agbára rẹ̀ ká o. Ẹ lè ṣe o, agbára rẹ̀ ká bàbá. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára yín ká. Ẹ lè ṣe o, agbára yín ká o. Ẹ lè ṣe o, agbára yín ká. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, alágbára yín ká. Ẹ lè ṣe o bàbá, agbára yín ká o. Ẹ lè ṣe o, ọba alágbára gíga gíga gíga, agbára yín ká. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká o. Bàbá mi tó ṣiṣẹ́ ìyanu, agbára rẹ̀ ká. Ṣe tèmi yọrí o bàbá. 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 Kí o gbọ́, kí o gbà, kí o sọ mí dòmìnira. Ṣe tèmi yọrí o bàbá. Alágbára, ṣe tèmi yọrí o bàbá. Ṣe tèmi yọrí o bàbá. Kí o gbọ́, kí o gbà, kí o sọ mí dòmìnira. Ṣe tèmi yọrí o bàbá. Iná èsìsì kíkú tọ̀sán tòru. Iná èsìsì kíkú tọ̀sán tòru. Sọ mí d'iná máwọn ọ̀tá mi lọ́wọ́. Ọ̀tá tó bá fọwọ́ kàn mí finá jó wọn pa. Iná èsìsì o kíkú tọ̀sán tòru. Iná èsìsì kíkú tọ̀sán tòru. Iná èsìsì kíkú tọ̀sán tòru. Sọ mí d'iná máwọn ọ̀tá mi lọ́wọ́. Ọ̀tá tó bá fọwọ́ kàn mí finá jó wọn pa. Iná èsìsì o kíkú tọ̀sán tòru. Iná èsìsì o kíkú tọ̀sán tòru. Iná èsìsì o kíkú tọ̀sán tòru. Iná èsìsì kíkú tọ̀sán tòru. Iná èsìsì o kíkú tọ̀sán tòru. Ogun ọ̀run ẹ dìde fúnrànwọ́. Ogun ọ̀run ẹ dìde fúnrànwọ́. Ogun ọ̀run ẹ dìde fúnrànwọ́ o. Ogun ọ̀run ẹ dìde fúnrànwọ́. Ipá mi ò tó, agbára mi ò ká. Ogun ọ̀run ẹ dìde fúnrànwọ́. Ipá mi ò tó, agbára mi ò ká o. Ogun ọ̀run ẹ dìde fúnrànwọ́. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Èmi lẹni táyé ti rò pé ó ti tán fún. Èdùmàrè sọ pé ó sì tún kù kémi má bọkàn jẹ́. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Èmi lẹni táyé ti rò wípé ó ti tán fún. Èdùmàrè sọ pé ó sì tún kù kémi má bọkàn jẹ́. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Ìwọ ńkọ́? Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Èmi lẹni táyé ti rò wípé ó ti tán fún. Èdùmàrè sọ pé ó sì tún kù kémi má bọkàn jẹ́. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. A gbóhùn ọpẹ́ sókè ní ọ̀sán yìí. Ọlọ́run tó ní ká máa kọrin ìṣẹ́gun. Ọlọ́run nìkan ṣoṣo tá a ní. Orin tá a kọ́kọ́ fi wọlé ni pé ìwọ nìkan lágbára mi ò Jésù. Mi ò léèyàn fagbára rẹ̀. Ó léèyàn, ó kàn rò pé ó léèyàn ni. Ṣùgbọ́n lóhun tó dá ẹ tí ò gbàgbé rẹ, ó dúró tì ọ́ gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù nítọ̀sán tòru. Ọba tí ò jẹ́ kí iná ògo rẹ kọ́wọ́ ọ̀kùn. Ó yẹ kó gbóhùn ọpẹ́ sókè ní wákàtí yìí. Gbóhùn ọpẹ́ sókè kó bẹ̀rẹ̀ sí ní yìn lógo. Kó máa wí pé ọba àwọn ọba, mo dúpẹ́ pé orin ìṣẹ́gun ló kù tí mo kọ báyìí. Olúwa mo yìn ọ́. Ọba tí ò jẹ́ kí ìràwọ̀ mi ó wọ̀ ọ̀kùn. Ọlọ́run mi ó ṣeun. Ìwọ nìkan ṣoṣo tí mo ní. Ìwọ tó fi mí sílẹ̀. Ọlọ́run ẹ mà ṣeun. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Olúwa mi ẹ ṣé o. Ológo ní dídá ẹ ṣé o. Ẹlẹ́rù níyìn ẹ ṣé o. Ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ, mo kí ọ. Bàbá mi ẹ̀rù jẹ̀jẹ̀, bàbá ẹ̀rù. Mo gbé ọ ga, mo yìn ọ́ lógo. Mo yìn ọ́ lógo. Mo fọpẹ́ fún ọ. Mo fi ìyìn fún ọ. Ọba tó ní mí tẹ̀mí. Ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Ògo ni fún orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ. Jésù olúwa wa, àmín. A lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ kúrò nínú àìṣedéédé. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó gbọ́ àdúrà mi lónìí. Olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́.
Olúwa sọ mí di mímọ́ tọkàn tara tẹ̀mí, wẹ̀ mí mọ́, wẹ̀ mí ní àwẹ̀ mọ́. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ orúkọ Jésù. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀, nínú èrò, nínú ìṣe, nínú ìwà, Olúwa dáríjì mi. Olúwa wẹ̀ mí mọ́, Olúwa wẹ̀ mí mọ́, Olúwa wẹ̀ mí mọ́. Ẹnìkan rò lọ́kàn, oníṣẹ́ lójoojúmọ́ la máa gbàdúrà kó Ọlọ́run dáríjì wa ni. Bẹ́ẹ̀ ni, níwọ̀n ìgbà tó jẹ́ pé nípa ti ara, bọ́ ọba jí lójúmọ́ kan, o gbọ́dọ̀ wẹ̀, bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ wẹ̀ nú ẹ̀mí. Olúwa wẹ̀ mí mọ́ lónìí. Gbogbo àìṣedéédé ayé mi bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́. Bí ó bá ṣe wípé a ò ní dọ̀tí ni, Olúwa ò ní sọ pé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Ó ní ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Ó ní o aláàánú àti olódodo lòun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nù àìṣòdodo gbogbo. Oya, begin to confess your sin. He say if we confess our sin, he's a just God to forgive us and to cleanse us from all unrighteousness. Ask God for forgiveness of your sin. Father, wash me and make me clean. Sanctify my heart. Sanctify my spirit. Sanctify my soul. Sanctify my body. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ kí n lè yẹ fún àdúrà ti ọ̀sán yìí. Olúwa kó mi ó lè jákè sórí ìtẹ́ rẹ. Olúwa wẹ̀ mí. Olúwa sọ mí di mímọ́. Olúwa sọ mí di mímọ́ nípa àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ. Olúwa wẹ̀ mí. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Sọkàn mi di mímọ́. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run pé ẹ ti gbọ́. Jésù Olúwa wa, ó gbàdúrà. Àṣẹ tí àdúrà fi gbà, Olúwa tú lé mi lórí lónìí. Àṣẹ tí ó jẹ́ kádùá ò jẹ́ mọ́ kó jẹ́ fún mi. Tí ó jẹ́ kádùá tí mo fẹ́ gbà yìí kó jẹ́ fún mi. Olúwa tú lé mi lórí. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Àṣẹ tí ó jẹ́ kádùá yìí ó jẹ́ fún mi. Olúwa tú lé mi lórí. Olúwa tú lé mi lórí. Ẹ̀mọ́ tú lé mi lórí. Olúwa tú lé mi lórí. Ayé tú lé mi lórí. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Jésù Olúwa wa, wá gbàdúrà. Olúwa rú ahọ́n mi ní agbára. Rú ẹnu mi ní agbára. Rú gbólóhùn àdúrà tí ó jáde láti ẹnu mi lónìí. Rú ní agbára. Sọ di iná kó jáde tàṣẹ́tàṣẹ́. Ó yẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù. Olúwa gbólóhùn àdúrà tí ó jáde. Olúwa rú ní agbára. Olúwa sọ di iná. Olúwa sọ di àṣẹ. Olúwa sọ di àṣẹ. Ògo ni fún orúkọ lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín. Mo nígbàgbọ́ wípé àdúrà tí a ń gbà yìí fún àwa ọmọ Ọlọ́run ni o. Tó o bá wà lórí platform yìí tó o tí ì ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ó kù díẹ̀ káàtó. Ìwọ tó fẹ́ kádùá rẹ ó gbà, o gbọ́dọ̀ ní Kristi gẹ́gẹ́ bí Olúwa rẹ, gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, torí pé ìwọ ó wà lára ẹni tí Jésù kú fún. Níwọ̀n ìgbà tó bá gbàgbọ́ pé Jésù kú fún ọ, wà ní Jésù Olúwa, mo wá wájú rẹ lónìí. Mo jọ̀wọ́ ayé mi fún ọ. Ẹlẹ́ṣẹ̀ ni mí. Dáríjì mi. Wẹ̀ mí mọ́ kúrò nínú àìṣedéédé mi gbogbo. Máa jẹ́ Olúwa mi. Máa jẹ́ olùgbàlà mi láti òní lọ. Jẹ́ kí ẹ̀mí mọ́ rẹ fi ọkàn mi ṣe bùgbé. Kọ́rúkọ mi sínú ìwé ìyè rẹ. Ní ìkẹyìn ayé mi jẹ́ lè bá ìjọba. Jésù Olúwa wa, àmín. Tó bá ti gbàdúrà yẹn bẹ́ẹ̀ yẹn, ó ti di ọmọ Ọlọ́run nìyẹn o. Kò ní ìgbàgbọ́ wípé ó ti di ọmọ Ọlọ́run. Kó o sì wá ilé ìjọsìn tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lótìtọ́ àti lódodo. Lótìtọ́ àti lódodo tí wọ́n kọ́ ní Bíbélì tòótọ́. Wá ibẹ̀ lọ. Ibẹ̀ ni kò ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Orí oríṣiríṣi ìjọ ló wà ní ìsìn. Èṣù gan ti gbéjọ tiẹ̀ kalẹ̀. Torí ogun ìgbà kẹyìn là ń jà yìí. Èṣù ó fẹ́ da gbogbo ẹ̀rù, ṣùgbọ́n Ọlọ́run jù lọ ní gbogbo ọ̀nà. Àwọn ìjọ gidi sì wà. Àwọn ìjọ Ọlọ́run tòótọ́ sì wà. Níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ṣe àmúlùmọ́là. Ó sì wà síbẹ̀síbẹ̀ tí wọ́n ti kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run tòótọ́. Èṣù gan ti kó àwọn wòlíì rẹ̀ dà síta. Wọ́n sì ń ríran gidi. Wọ́n ń ríran gidi. Wọ́n sì ń sọ àwọn àtọ́tẹ́lẹ̀ gidi. Díẹ̀ ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí ìgbèkùn. Ṣùgbọ́n tó bá ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, wàá bọ́ kúrò lọ́wọ́ wọn. Wàá jábọ́ kúrò nínú ìdè wọn. Fúnra wọn ní àti ẹ̀sọ́ ni wọ́n sọ fún ọ pé kó mọ̀ wá mọ́. Bọ́ bá pe kọ́ọ̀lù wọn, wọ́n à ní gbé kọ́ọ̀lù torí pé wọ́n mọ̀ pé nǹkan kan ti yàtọ̀ nínú ayé rẹ̀. Wọ́n láti ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Yóò dára fún ọ. Lónìí à ń tẹ̀síwájú nínú àdúrà tá ń gbà lórí ogun tó gbòjì kan. Ogun tó gbòjì kan. A ti sọ fún wa wípé ogun tó gbòjì kan òun lógun tó jẹ́ wípé o gbàdúrà gbà ìṣòro ẹ̀ kàn déédéé wá gbìgà. Ẹlòmíì wa nǹkan ti ń dùn lọ tẹ́lẹ̀. Nǹkan kankan déédéé ṣẹlẹ̀ gbìgà. Ó wá gbàdúrà.
gbàdúrà orí òkè kan sórí òkè kejì, ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan sórí ìránṣẹ́ Ọlọ́run kejì, deliverance home káàkiri wọ́n ti ṣèṣùtílẹ̀ fún ọ, wọ́n ti tòró lé ọ lórí, síbẹ̀síbẹ̀ náà ó dàbẹ̀ wípé bákan náà sì ni. Lórúkọ Jésù ogun yẹn máa ṣẹ́ lọ́sàn yìí. Lórúkọ Jésù mo ní kí ni ogun yẹn máa ṣẹ́ lọ́sàn yìí. Nínú apá kìíní a ní tí a bá wà nírú kóríta báyìí tó o sì ti jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, tó o yẹ ara rẹ wò pé ìgbàlà rẹ ò tí ì sọnù, wà wá béèrè fún ìtọ́ni ni. Olúwa tú àṣírí ogun yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ti ń gbà á, Ọlọ́run sì ń tú àṣírí fún wọn. Olúwa tú àṣírí ogun yìí. Níbo logun yìí ti wá? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló fa ìdààmú yìí? Kí ló fa làásìgbò yìí? Olúwa tú àṣírí ogun tí ń jà mí. Bákan náà ni kó tọ́ mi sí ohun tó fẹ́ kí n ṣe. Ẹlòmíì tí ó yẹ kó ṣe ló ń ṣe. Ọlọ́run á sì máa wò ó ràn. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ogun míì fún training ni. Ọlọ́run fẹ́ fi fún training ni. O gbàdúrà ẹlòmíì gbọ́ bá kọ́kọ́ gbàdúrà, tó bá ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́, tó bá gbàdúrà lẹ́ẹ̀kan gbọ́n báyìí, miracle á ṣẹlẹ̀. Bó bá ṣe báyìí, ìyanu á ṣẹlẹ̀. Ọlọ́run á tì ọ́ lẹ́yìn. Ọlọ́run wọ́n encourage ẹ. Ṣùgbọ́n nígbà tó bá yẹ kó bọ́ sí ìpele mìíràn, tó bọ́ sí ìpele mìíràn, nǹkan kan á ṣẹlẹ̀. Wàá gbarú àdúrà tó ti ń gbà lákọ̀ọ́kọ́, á dàbí ẹni pé Ọlọ́run ò gbọ́. Ọlọ́run fẹ́ kó tún tẹ̀síwájú ni. Ó fẹ́ kó bọ́ sí next level. Ó fẹ́ kó ní ìdàgbàsókè sí nínú ẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń là kọjá practical training ni lọ́lọ́run fi fún wa. Torí pé kí ni tí ó bá sí ogun kò sí ògo. Èmi ò rí ibi tí èèyàn ti joyè major general láì jagun. Bó bá rí àwọn àmì wọ́n bá sọ oríṣiríṣi experience wọn tí wọ́n ti ní fún ọ. Láti ẹni tó jẹ general yẹn kò sàdédé jẹ general, ó ní tójú ti rí kó náà tó dépò general. Ẹni tán pè ní commander, wọ́n ti command o náà rí. Ẹni tán pè ní commander, wọ́n ti command o náà rí. Òun náà ti rí ìrírí, ó ti fojú winá rí kó tó di commander. So nítorí ìdí èyí, ẹ̀yin ọmọ Ọlọ́run, ọmọ ogun Kristi ni wá. A sì ti ṣẹ́gun ogun tí Jésù ti ṣẹ́ fún wa ni. Gbogbo eléyìí tá a rí ọkàn fi ń train ni wa ni, ká lè ní ìdàgbàsókè sí nínú ẹ̀mí. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Tí ogun bá gbòjì kan apá kẹta ní ìjẹjọ, alàwà lọ́yẹ̀ oríṣiríṣi ọ̀nà tí ogun gbà gbòjì kan fún oníṣẹ́ Ọlọ́run pàápàá. Oníṣẹ́ Ọlọ́run ìrìn àjò yẹn á dàbí ẹni pé ó dàrú nígbà míì tí ò yé mọ́. Á dàbí ẹni pé àgbàdúrà fáwọn èèyàn iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀, á wá dorí tiẹ̀, á wá dikọ̀, á wá dàbí ẹni pé àbí kò màdúrà gbà. Kí ló ń ṣẹlẹ̀? Tó bá dérú kúríta bẹ́ẹ̀ yẹn, gbàdúrà fún ìtọ́ni. Olúwa tọ́ ẹ, á fi nǹkan tó ṣẹlẹ̀ hàn ọ́. Paul náà gbà, ó lóun gbà lẹ́ẹ̀mẹ́ta, ohun kan ṣẹlẹ̀ sí. Ó wá wò pé kí ló dé tọ́lọ́run ò yanjú ẹ̀. Ọlọ́run wá sọ fún pé ìgbà oore ọ̀fẹ́ mi tó fún ọ, èmi mo mọ̀ tí mi ò tí ì fẹ́ ṣe. Nítorí ìdí èyí, oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo fẹ́ kí nǹkan yẹn wà ń bẹ̀ kó lè jẹ́ guideline kan fún ọ, kó lè máa pa ọmọ kan mọ́ bá gbéraga, kó mọ́ bá kọjá àyè ẹ. Èmi mo fi pamọ́ síbẹ̀. Ṣé ẹ̀rọ pọ̀ Ọlọ́run ti tú àṣírí ẹ̀? Ó ti ṣàṣírí ogun yẹn nìyẹn. Ọ̀pọ̀ nǹkan là ń là kọjá tó jẹ́ wípé a nílò láti béèrè lọ́wọ́ Ọlọ́run. Olúwa tú àṣírí ogun tí ń jà mí. Olúwa ṣí mi níyè, jẹ́ kí ìyè mi ó ṣí, jẹ́ kí ìyè mi ó là. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìyè rẹ̀ ò sí, akàndédé máa sọ̀rọ̀ ni. Ẹlòmíì á sọ̀rọ̀, apọ̀ Ọlọ́run pàápàá níjà nígbà míì. Ẹlòmíì á tún máa ṣìrègùn. Ẹ̀hún dẹ̀ ń dàdà mẹ́wàá o, òun ṣe kíní. Sálẹ́ni tí ń dàdà mẹ́wàá kì í rí ìdojúkọ ni. Ẹni tí ń lọ church lójoojúmọ́ gan rí ìdojúkọ. Ẹni tó ń fojoojúmọ́ tó wà lórí òkè gangan ó rí ìdojúkọ. Ẹni tí ó ń fojoojúmọ́ ṣe ìtọrẹ àánú ó rí ìdojúkọ. Nítorí pé ìtọrẹ àánú yẹn ń bí àwọn kan nínú. Ìdá mẹ́wàá tó ń sọ yẹn ó ń bí àwọn kan nínú. Ọrẹ tó ń sọ yẹn ó ń bí èṣù nínú, kò fẹ́ kó rí sàn. Díẹ̀ ló ṣe fẹ́ gbógun tì ọ́. Ìdí ẹ̀ ló ṣe gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì. Bíbélì sì sọ fún wa, ó ní bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, ó lágbára rẹ ò tó nǹkan. Agbára rẹ ò tó nǹkan. Tó bá lè rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára rẹ ò tó nǹkan. Lónìí a fẹ́ wo àwọn ẹ̀dá méje tó gbọ́dọ̀ mú kúrò nínú ìrìn àjò rẹ. Ẹ̀dá méje tó gbọ́dọ̀ fi àdúrà yanjú wọn, tí máa jẹ́ kí ogun kó gbòjì kan. Àwọn tí máa jẹ́ kí ogun kó gbòjì kan tó gbọ́dọ̀ dojú àdúrà kọ, tó gbọ́dọ̀ fi ṣeré, ó gbọ́dọ̀ play pẹ̀lú ẹ̀, tó gbọ́dọ̀ pa pátápátá. Àwọn ikọ̀ Sátánì tó gbọ́dọ̀ fi àdúrà padànù nínú ìrìn àjò ayé ẹ. Tó bá fẹ́ kí ayé rẹ kó lójú, tó mọ̀ ó fẹ́ kí ogun tó gbòjì kan yẹn,
ó fẹ́ kó wọlẹ̀, ó fẹ́ kó pòórá. Àwọn nǹkan kan wà, àwọn tí a fẹ́ sọ yìí òun ló fẹ́ gbàdúrà lé lórí. Àkọ́kọ́ èyí tí o gbọ́dọ̀ dojúkọ nínú ìrìn àjò ìgbésí ayé rẹ tí ogun bá ń gbòjì kan, òun náà ni àkọ́kọ́ ọbẹ̀ ni ákáánì ayé rẹ. Ákáánì wo ni ń bá ọ rìn? Ákáánì wo ni ń bá ọ jẹ? Ákáánì wo ni ń bá ọ mu? Ákáánì wo ni ń bẹ nínú ìdílé rẹ, ní ń bẹ nínú ẹbí rẹ, ní ń bẹ nínú iṣẹ́ rẹ, ní ń bẹ nínú ìjọ rẹ? Ṣé rí ogun ákáánì, ogun tó le ni. Ó ní àwọn tó gbẹ̀bọ̀dè, wọ́n ń gbẹ̀bọ̀dè fún ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n ń gbẹ̀bọ̀dè, wọ́n á wá jẹ́ kógun ó le fún ìránṣẹ́ Ọlọ́run yẹn. Wọ́n ń gbẹ̀bọ̀dè sí ìgbéyàwó, wọ́n á jẹ́ kí ìgbéyàwó yẹn kó máa mì, kó máa dágún. Bí wọ́n ṣe ń gbàdúrà tó, á dàbí pé wọn ò màdúrà gbà. Àwọn ogun yẹn máa ń gbẹ̀bọ̀dè sí ilé iṣẹ́. Bọ́ ọ bá gba ákáánì sí iṣẹ́, ó ṣeé ṣe kí iṣẹ́ yẹn kó wọlẹ̀ tútú. Ní gẹ́rẹ́ tí ákáánì ó ti farahàn láàrin àwọn ọmọ Ísírẹ́lì, ìlú kéréje, ìlú bẹ́ńbẹ́, tí wọ́n ogun tí ò tó nǹkan, yóò sì máa kọni sunkún. Ìyẹn ni ogun ákáánì nìyẹn. Ìlú Háì tó yẹ kó sá kúrò níwájú wọn, ìlú yẹn ò mọ̀ sá. Ìlú yẹn tó pa àwọn ọmọ Ísírẹ́lì nípakúpa. Jóṣúà wá fasọ̀yà, ó lọ ké bá Ọlọ́run. Olúwa, kí ló dé? Kí làwọn ènìyàn rẹ ṣe? Ákáánì ti ń bẹ nínú ọgbà, ó ti gbẹ̀bọ̀dè. Ẹ̀dá kan wọnú ọgbà, ó gbẹ̀bọ̀dè wọlé. Níbi tí ẹrù ákáánì, tí ẹ̀bọ̀dè ákáánì bá wà, Ọlọ́run máa kọ̀yìn sí wọn bẹ̀ ni. Ọlọ́run á kọ̀yìn sí wọn. Kò sádùúrà tí wọn lè gbà ń bẹ̀ yẹn. Ẹlòmíà ló ń ti gbàwẹ̀. Ákáánì ń bẹ nínú ọgbà rẹ̀. Ákáánì ń bẹ nínú àjàrà rẹ̀. Ákáánì bá wọnú ìjọ, wọ́n tú ìjọ. Ákáánì tú ìjọ torí wọ́n gbẹ̀bọ̀dè fún ìjọ yẹn. Wọ́n gbẹ̀bọ̀dè fún gbogbo tí ìránṣẹ́ Ọlọ́run bá ní kí wọ́n mọ̀ ṣe pápátá. Àwọn ọ̀dọ́gbọ́n ṣe lẹ́yìn. Wọ́n dọ́gbọ́n ṣe. Ìyẹn ni Èlíṣà, ó yá tètè yanjú ọ̀rọ̀ Gíásì. Ọmọ mọ̀ pé Gíásì ó ti gbẹ̀bọ̀dè wá ń tiẹ̀. Ó ti gbẹ̀bọ̀dè, ó ní wò ó, ojú mi nǹkan bá ọ lọ, ìwọ fẹ́ gbẹ̀bọ̀dè fún mi, wò ó, inú igbó la dẹ́tẹ̀ gbé, ẹ̀tẹ̀ Lámánì lẹ̀ mọ́ lónìí. Àwọn wo ló fẹ́ gbẹ̀bọ̀dè fún ọ nínú ìjọ yẹn, tí ìjọ yẹn fi ń mì tó fi ń dagun? Àwọn wo ló fẹ́ gbẹ̀bọ̀dè wọlé iṣẹ́ tó dá sílẹ̀ yẹn, tí ilé iṣẹ́ yẹn fi ń rẹ̀yìn? Nígbà kan mo dá ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. Mo ní bookshop tá a ti ń ta bíbélì, à ń ta rẹ́kọ̀dù wa, à ń ta bíbélì, à ń ta Christian novel. Mo wá gba èèyàn kan, suddenly mo kàn rí wípé àwọn èèyàn ò tiẹ̀ wá mọ́, wọn ò wá rajà mọ́. Látàárọ̀ súlẹ̀ á play, á polówó, kò sọ́jà mọ́. Ẹni tí mo sì gbà yìí, òṣìṣẹ́ ni nínú ilé Olúwa, workers ni. So mi ò nílò láti mọ́ wá díẹ̀ kan. Ń bọ̀ wá ṣe tí kìíní ẹ̀ kò wá yé mi mọ́. Kí ló ṣẹlẹ̀? Mo bá sọ fún pé wo arábìnrin á close bíbá ìfóṣù kan náà, a máa lọ ilé, èmi náà máa lọ ilé, jẹ́ ń lọ wójú Ọlọ́run. Kí ló ń ṣẹlẹ̀? Ọjà kankan ọ̀yà, á sì sanwó oṣù fún ẹ. Àdẹ̀ tá nǹkan kan, àdẹ̀ sanwó náà, à ń sanwó ọ́fíìsì. Àbá ti ṣọ́ọ̀bù pa. Ngbà ti pa. After a month, mo wá sí fún ara mi, ìtì pé mo ṣe ń sí báyìí, bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yá wá. Mo fẹ́ ra bíbélì, ẹ̀fọ́nra. Ó ní ọlọ́mọ tẹ́ gbé síbẹ̀ yẹn gbà kan, ó láwọn ọmọ ládùúgbò. Ohun tó bá jẹ́ pé òun yẹn ló kù, nídìí bíbélì, àwọn ò ní ka bíbélì láyé. Ipe torí àwọn ò wá rajà látijọ́ yìí. Ibi tí àṣírí ti tú nìyẹn. Àṣà ákáánì ti wọlé. Ákáánì wo ní bẹ nínú iléeṣẹ́ rẹ tó ń fa ọwọ́ iléeṣẹ́ yẹn sẹ́yìn? Ákáánì wo ló wọnú ìgbéyàwó yẹn tó ń da ìgbéyàwó yẹn rú? Kí ló dé tí èdè ìwọ àtìyàwó rẹ tí òun yéra yín gbà gbogbo? Ákáánì kan ti wọlé ni. Ẹ jẹ́ ká wá wo ohun tí wọ́n ṣe fún ákáánì nínú ìwé Jóṣúà. Ẹ lè ka gbogbo chapter yẹn délẹ̀. Ìwé Jóṣúà orí 7, ẹ bá mi sí ẹsẹ̀ 24 to 25, ẹsẹ̀ 24 sí 25. Ó kà báyìí wípé Jóṣúà àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀ sì mú ákáánì ọmọ Séra àti fàdákà náà àti ẹ̀wù náà àti díndín wúrà náà àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin
àti akọ màálù rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti àgùntàn rẹ̀ àti àgọ́ rẹ̀ àti ohun gbogbo tí ó ní, wọ́n sì mú wọn lọ sí ibi àfonífojì Ákórù. Jóṣúà sì wí pé, èéṣe tí ìwọ fi yọ wá lẹ́nu? Olúwa yóò yọ ìwọ náà lẹ́nu lónìí yìí. Gbogbo Ísírẹ́lì sì sọ ọ́ lé òkúta pa, wọ́n sì dáná sun wọ́n, wọ́n sì sọ wọ́n lé òkúta. Ìgbà tí wọ́n mú Ákánì kúrò ńbẹ̀, ológun tó ṣẹ́ fún wọn, ológun tó ṣẹ́. Wọ́n gbàdúrà, Olúwa o, tú àṣírí Ákánì tí ń yọ ayé mi lẹ́nu. Kí ló ṣe tí ọjà òyà lé iṣẹ́ ẹ mọ́? Kí ló ṣe tí nǹkan lọ déédéé tí ò lọ déédéé mọ́? Kí ni ohun èèwọ̀ tí wọ́n ti mú wọlé? Kí ni ohun àjèjì tí wọ́n ti gbé wọnú yàrá yẹn tí wọ́n ò mọ̀? Kí ló ohun àjèjì tí wọ́n gbé wọnú ilé yẹn tí wọ́n ò rí? Olúwa tú àṣírí Ákánì tí ń bẹ nínú ilé yìí. Olúwa tú àṣírí Ákánì tí ń bá mi jẹ, tí ń bá mi mu. Olúwa tú àṣírí Ákánì tí mo gbà sínú ilé iṣẹ́ mi. Olúwa tú àṣírí Ákánì tí ń bẹ nínú ìjọ. Olúwa tú àṣírí ẹ̀ lónìí. Ẹ má tú àṣírí ẹ̀. Ákánì kan wọlé síbẹ̀, wàhálà sì dé sínú ìjọ. Àwọn ènìyàn ń kú pẹ́pẹ́, ọmọ ń kú pẹ́pẹ́, iṣu pẹ́yìn kò ta, àgbàdo yọ ọmọ kò gbó, òjò kọ̀ kò rọ̀ mọ́, ọlọ́mọ gégún mọ́ ọmú gbẹ, ọmọ kékeré ọmọ lé, nítorí pé kí ni? Ákánì ń bẹ nínú ọgbà. Ta l'Ákánì tí ń bẹ nínú ọgbà mi? Olúwa fàyọ sọnù, yọwọ́ ẹ̀ kúrò láwo. Ákánì wo ní bẹ nínú ìjọ mi? Olúwa fàyọ sọnù, Olúwa yọwọ́ ẹ̀ kúrò láwo. Ákánì tí wọ́n bá bẹ lórílẹ̀-èdè, wọ́n á máa gbẹ̀bọ̀dè fún orílẹ̀-èdè. Ákánì wo ní bẹ lórílẹ̀-èdè tí mo ti wá? Olúwa yọ wọ́n sọnù pẹ̀lú ọwọ́ agbára. Ẹ má yọ wọ́n sọnù pẹ̀lú ọwọ́ agbára. Ákánì wo ní yọ Ísírẹ́lì mi lẹ́nu? Ẹ̀mí mímọ́ bá mi yọ lẹ́nu lónìí. Olúwa yọ lẹ́nu lónìí. Ákánì wo ní dayé mi láàmú? Olúwa wá dìde nínú agbára. Yọ Olúwa yọ Ákánì kúrò nínú ìrìn àjò ayé mi, nínú ìjọ tí mo wà. Kí ló dé tí gbogbo ẹ̀mí tó ń dagun? Kí ló dé tí wàhálà ń ṣẹlẹ̀? Kí ló ṣe tí ìṣòro ń ṣẹlẹ̀? Ákánì tí ń bẹ nínú ìjọ yìí, Olúwa bá mi yọ wọ́n. Olúwa máa yọ wọ́n. Olúwa máa yọ wọ́n, máa tú àṣírí wọn, máa fà wọ́n yọ lọ́rọ̀ báyìí, máa fà wọ́n yọ lọ́rọ̀ báyìí, máa fà wọ́n yọ lọ́rọ̀ báyìí. Gbàdúrà yẹn dáadáa, gbàdúrà yẹn dáadáa. Ákánì wo ní bá ọ gbélé tógun fi le fún ọ? Olúwa o, yọ Ákánì, yọwọ́ Ákánì kúrò lọ́rọ̀ mi. Olúwa dìde nínú agbára. Jésù Olúwa wa, wàá tó gbàdúrà pé Olúwa, ta lẹni náà tó gbẹ̀bọ̀dè fún mi wálé? Ta lẹni náà tó gbẹ̀bọ̀dè wá fún mi? Olúwa tú àṣírí ẹ̀ lónìí. Ọ̀rẹ́ wo ni mò ń bá rìn tó ń gbẹ̀bọ̀dè fún mi? Olúwa tú àṣírí ẹ̀ lónìí. Ta lẹni tí a jọ ń ṣiṣẹ́ tí ń gbẹ̀bọ̀dè fún mi? Olúwa tú àṣírí ẹ̀ lónìí. Ẹ má máa tú àṣírí ẹ̀. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Ta lẹni náà tó gbẹ̀bọ̀dè wá fún mi? Ta lẹni náà tó gbẹ̀bọ̀dè sínú ìjọ? Ta lẹni náà tó gbẹ̀bọ̀dè sórílẹ̀-èdè? Ta lẹni náà tó gbẹ̀bọ̀dè sí àyíká? Máa tú àṣírí ẹ̀, máa tú àṣírí ẹ̀ pẹ̀lú ọwọ́ agbára. Máa tú àṣírí ẹ̀, máa tú àṣírí ẹ̀. Olúwa ṣàánú. Jésù Olúwa wa, wá gbàdúrà. Wá ní Olúwa, ta lẹni náà tí ń yọ ìdílé mi lẹ́nu? Ta lẹni náà tí ń yọ iṣẹ́ ìránṣẹ́ mi lẹ́nu? Ta lẹni náà tí ń yọ ìjọ mi lẹ́nu? Ta lẹni náà tí ń yọ okòwò mi lẹ́nu? Olúwa o, máa tú àṣírí ẹ̀ lónìí. Olúwa tú àṣírí ẹ̀, tú àṣírí ẹ̀. Àṣírí rẹ̀ má jẹ́ ó bò. Àṣírí rẹ̀ má jẹ́ ó bò. Àṣírí aṣebi tí ń yọ ayé mi lẹ́nu má jẹ́ ó bò. Máa tú pẹ̀lú ọwọ́ agbára, pẹ̀lú ọwọ́ iná. Máa tú. Jésù Olúwa wa, àmín. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ̀ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ̀ hàn. Agbára rẹ̀ wá síbẹ̀, àánú rẹ̀ pọ̀ síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ̀ hàn. Jésù Olúwa wa. Ẹ̀dá kejì tó gbọ́dọ̀ dojúkọ nínú ìrìn àjò ayé ẹ, òun náà ni Dẹ̀lílà. Dẹ̀lílà ni ó. Dẹ̀lílà ó ní ẹ̀dá ìkejì èyí tí tó gbọ́dọ̀ mú kúrò nínú ìrìn àjò ayé ẹ. Irú ẹ̀dá wo ni Dẹ̀lílà jẹ́? Dẹ̀lílà lè jẹ́ ọkùnrin, Dẹ̀lílà lè jóbìnrin, àmọ́ ẹ̀mí kan ẹni ń jẹ́mi Dẹ̀lílà. Àwọn ẹ̀mí atọpinpin ènìyàn, àwọn ẹ̀mí atọpinpin tó wọ́n fẹ́ mórísun agbára, àwọn ẹ̀mí tó jẹ́ wípé wọ́n ní mission tí wọ́n fi wọ́ sínú ayé rẹ̀, wọ́n ní ìdí, kò á ní ìdí bí tí wọ́n fi wọ́ sí, tí wọ́n fi ń bá ọ rìn. Wọ́n bá ọ dọ̀rẹ́, wọ́n sì ti convince rẹ, ìwọ náà ti ń bá wọn jẹ, o ti ń bá wọn mu,
wọ́n dẹ̀ ní àjẹ́ndà tiwọn, ṣùgbọ́n ìwọ ò mọ àjẹ́ndà yẹn, o ò mọ àjẹ́ndà tí wọ́n ní nípa tiẹ̀, o ò mọ àjẹ́ndà tí wọ́n ń lépa, o ò mọ ohun tí wọ́n fẹ́ mọ̀, o ò mọ̀ pé wọ́n fẹ́ mọ àṣírí agbára. Wọ́n fẹ́ mọ kí ni? Wọ́n fẹ́ mọ àṣírí agbára ni. Èyí ni Dẹ̀láílà tó gbórílé lẹ́sẹ̀ yẹn, tó gbórílé láyà yẹn. Aṣekúpani mọ̀ ni, aṣekúpani ni, o lè ṣaláì mọ̀, aṣekúpani ni. Àwọn ní máa fi ìràwọ̀ akọni ṣòfò. Ogun Dẹ̀lílà yìí máa fi ìràwọ̀ akọni ṣòfò, yìí máa fi ìràwọ̀ akọni ṣòfò. Bó ti wù kó tọ̀ wọ́n lágbára tó, bá ò bá tètè yanjú Dẹ̀lílà yẹn, yóò yẹ̀yẹ́, ayẹyẹ ni náà, ayẹyẹ. Ẹjẹ́ àwòwé onídàájọ́, orí kẹrìndínlógún, ẹjẹ́ ń wo ẹsẹ̀ 6. Ó ní Dẹ̀lílà sì wí fún Samson pé, èmi bẹ̀ ọ́, wí fún mi, níbo ni agbára ńlá rẹ gbé wá, àti kí ni a lè fi dì ọ́ láti jẹ ọ́ ní ìyà. Ẹgbọ́n kan tó tó, ó gbójú gbáyà sá. Akọni ló ń bá sọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ti ráyè ẹ̀, kò wá lójú lásán. Àwọn Dẹ̀láílà míì wọ́n wá láti ìsàlẹ̀ omi, wọ́n gbé sẹ́rẹ̀ wọn ni. Àwọn Dẹ̀lílà míì wọ́n wá láti inú aginjù ni wọ́n ti gbé wọn wá. Àwọn Dẹ̀lílà míì àtọ́jú òfurufú ni wọ́n ti gbé wọn wá, ṣùgbọ́n ìwọ ò rí wọn. Jẹ́ ń sọ ohun tó ṣẹlẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run kan. Ọlọ́run máa ń lo ìránṣẹ́ yìí, ohun tó ṣẹlẹ̀ gidi ni o, kì í ṣe wípé bóyá àhesọ. Ìránṣẹ́ Ọlọ́run yìí deliverance rẹ̀ atamátàsé ni. Ogun tó ń jà ẹ́ máa ti ẹnu ẹ sọ̀rọ̀ jáde, á sì pé ogun yẹn jáde, ogun yẹn á sì sán lọ. Wọ́n sì ṣe wá wò, wọ́n sì wá mọ́nítọ̀ ẹ̀ for good 20 years. Wọ́n darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́. Dẹ̀lílà lè darapọ̀ mọ́ ìrìn àjò èèyàn, ó lè darapọ̀ kó di mọ̀lẹ́bí ènìyàn, ó lè darapọ̀ gbogbo náà máa ṣe fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́. Bọ́ ọba Jésù ní òun náà sọ̀rọ̀ ẹ̀dẹ́ Jésù pọ́nbélé, kò ní wọ yẹ́rìn, kò ní ṣe kan. Dádì bro ní wọ́n máa ṣe fẹ́fẹ́fẹ́fẹ́, ṣùgbọ́n wọ́n ń lépa rẹ ni. Ọ̀ká kan bẹ láàrin wọn, ṣùgbọ́n abo ni ọ̀ká yẹn. Dẹ̀lílà ni ó ń wá ẹ̀mí rẹ. Bẹ́ẹ̀ni sọ wípé ó ní èṣù tí í ṣe ọ̀tá ẹ̀mí yín, ó ló ń múramúramù, ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri, kò ní rí ọpa, kò ní rí mi pa o, lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìránṣẹ́ Ọlọ́run yìí wọ́n mọ̀ nítò ẹ̀ títí obìnrin yìí bẹ́ẹ̀ wọ́n tún ìránṣẹ́ Ọlọ́run yìí ó gbéra kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, ó gbéra lọ sí ìlú òyìnbó. Ẹ ṣe mọ̀ wípé ikọ̀ yìí náà ó tún gba físà tẹ̀lé, ó tún tẹ̀lé. Ọjọ́ tó wá mú balẹ̀, àgbà tó kó sí lẹ́mìí, ìdí ẹ̀dí ẹ bá rí ìránṣẹ́ Ọlọ́run mi tó ṣùgbọ́n gbàdúrà fún ni o, wọ́n ti mọ́nítọ̀ ẹ̀ ti pẹ́. Ọ̀nà mi lọ́jọ́ tá à ń wí, ìgbà ọ̀nà mi tán, arábìnrin yẹn wá sọ fún ẹ wá rẹ́rìn, ó ní àṣì báyìí ni. Ó ní 20 years ago ó láti ń lépa ẹ̀. Ó lóun ṣàṣeyọrí lórí ẹ lónìí, ó lóun ṣe àṣeyọrí lórí ẹ lónìí. Ogun ayé ò ní ṣàṣeyọrí lórí rẹ̀, ogun ayé ò ní ṣàṣeyọrí lórí mi. Nígbà tó ṣàṣeyọrí yẹn tán, kò pẹ́ arákùnrin yìí bẹ̀rẹ̀ àìsàn cancer, lung cancer of the lung, títí tí ìránṣẹ́ ó sì fàyè sílẹ̀ bẹ́ẹ̀. Wọ́n sì mú akọni balẹ̀. Ojúṣe tí àwọn Dẹ̀láílà tí a rán jáde láti inú òkùnkùn ń ṣe nìyẹn. Ìwọ oníṣẹ́ Ọlọ́run tó ń bẹ lórí ètò yìí, ǹjẹ́ Dẹ̀lílà wà nínú ìrìn àjò ayé ẹ báyìí? Ìwọ ọ̀gá ilé iṣẹ́ tó ń gbọ́ mi lórí ètò yìí, ǹjẹ́ Dẹ̀lílà wà nínú ìrìn àjò ayé rẹ báyìí? Ìwọ ìyá ilé tó wà nínú ìrìn àjò tó ń gbọ́ mi, ṣé Dẹ̀lílà kan ò ti máa bá ọ rìn báyìí? Dẹ̀lílà lè jọkùnrin, ó lè jóbìnrin. Bọ́ bá pé akọ, wọ́n á rán abo sí. Bọ́ bá jẹ́ abo, wọ́n á rán akọ sí. Á gbé ẹ̀mí Dẹ̀lílà wọ̀, á ṣàfẹ́ mọ̀ kí lórísun agbára rẹ̀, kí la lè ṣe láti fi mú ọ, kí la lè ṣe láti fi. Ẹjẹ́ tún wo verse 16 to 19. Verse 16 to 19 ẹ máa gbọ́, níbi tí ó tọpin àwọn ẹ̀mí atọpinpin, wọ́n wádìí ayé ẹ̀. Bó wàá lọ̀rọ̀ ìwé ẹ̀ náà nísìn, ń bolo ọba dé, wọ́n fẹ́ mọ ibi tó ọba dé, kí ló wá ń ṣe lórí ẹ̀ lọ́wọ́ báyìí, wọ́n mọ̀ wádìí ẹ̀ sáà ni. Kí ni iṣẹ́ tó lọ fẹ́ dálẹ̀ ńgbà yẹn kọ́, wọ́n náà wà á máa tó bòròbò.
o tiẹ̀ ní kóra ẹni ní ìjánu rárá. Ẹ jẹ́ á wò láti verse 16 to 19. Ó kà báyìí wípé ó sì ṣe nígbà tí ó fi ọ̀rọ̀ rẹ̀ rọ̀ lé ojoojúmọ́ tí ó sì ṣe láìsinmi tó bẹ́ẹ̀ tí sùúrù fi tán ọkàn rẹ̀ dé ikú. Ó fi sùúrù tán. Wọ́n máa tọpinpin ni, wọ́n tọpinpin rẹ̀. Òun sì sọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ̀ fún un. Ó sì wí fún un pé abẹ́ kò kan orí mi rí, nítorí pé Násírì Ọlọ́run ni èmi ṣe láti inú ìyá mi wá. Bí a bá fá orí mi, nígbà náà ni agbára mi yóò lọ kúrò lọ́dọ̀ mi. Èmi ó sì di aláìlera, èmi ó sì dàbí ọkùnrin mìíràn. Nígbà náà ni Dẹ̀lílà rí pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un. Ó sì ránṣẹ́ pé àwọn ìjòyè Fílístìn pé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí, nítorí tí ó sọ gbogbo ọkàn rẹ̀ fún mi. Nígbà náà ni àwọn ìjòyè Fílístìn wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì mú owó lé ọwọ́ wọn. Ó sì mú kí ó sùn lé eékún rẹ̀. Ó sì pe ọkùnrin kan, ó sì mú kí ó fá ìdì irun méjèèje orí rẹ̀. Òun sì bẹ̀rẹ̀ sí pọ́n lé ojú, agbára rẹ̀ sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Àbẹ́ẹ̀rí, ó gbàdúrà, Olúwa o, ogun tí ń kí mi káàbọ̀ tí mò ń kí kú ilé, ogun Dẹ̀lílà nìyẹn. The funny thing bẹ́ẹ̀ ni pé ojoojúmọ́ ló ń kí ogun yẹn káàbọ̀. Ogun yẹn ń kí ẹ káàbọ̀, ìwọ náà pé kú ilé, ó tún jábọ̀ fún. Wàá tún ròyìn fún. Olúwa o, ogun tí ń kí mi káàbọ̀ tí mò ń kí kú ilé, Olúwa o tó níyanjú ẹ̀, tí ò níyanjú ẹ̀. Ogun tí ń kí mi káàbọ̀ tí mò ń kí kú ilé, Olúwa kò níyanjú ẹ̀. Ogun Dẹ̀lílà nìyẹn. Olúwa kò níyanjú ẹ̀. Ogun tí ń kí mi káàbọ̀ tí mò ń kí kú ilé, ẹ̀mí mímọ́ kò níyanjú ẹ̀. Olúwa kò níyanjú ẹ̀. Ayérayé kò níyanjú ẹ̀. Ogun tí ń kí mi káàbọ̀ tẹ́mi náà ń kí kú ilé, ayérayé nú àwọn ọ̀run o, máa yanjú ẹ̀ pẹ̀lú ọwọ́ agbára, máa yanjú ẹ̀ pẹ̀lú ọwọ́ iná, máa yanjú ẹ̀ pẹ̀lú ọwọ́ ìbínú rẹ̀. Olúwa yanjú ẹ̀ lónìí. Olúwa yanjú ẹ̀ lónìí. Jésù Olúwa wa. Wà á tún gbàdúrà yìí pé Olúwa o, ta lẹni tí ń bá mi rìn, tí ń fi ẹ̀tàn bá mi lò láti ṣe mí níbi. Olúwa, fi ọwọ́ agbára rẹ lè jìnnà sí mi. Ta lẹni náà tí ń bá mi rìn, tí ń fi ẹ̀tàn bá ọ rìn. Ó lè jọkùnrin, ó lè jóbìnrin, láti mú ọ balẹ̀. Olúwa, fọwọ́ agbára rẹ yanjú ẹ̀ lónìí. Olúwa, dojú ìjà kọ lónìí. Olúwa, bá mi da ìnira bò, ìnira tí ó lè jìnnà sí mi. Olúwa, bá mi dàbò, bá mi lè jìnnà, bá mi wáṣẹ́ fún iṣẹ́ tí ó mú rìn jìnnà rere. Ẹni tí ń bá mi rìn, tí ń fi ẹ̀tàn bá mi rìn láti ṣe mí níbi. Ẹlòmíì a máa ṣe fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́, ó fẹ́ mọ̀ díẹ̀, ó fẹ́ mọ orísun agbára. Báwo ló ṣe ń ṣe? Bóun náà ló ṣe ń ṣe, òun náà ni ó sì máa ṣe ọ lẹ́yìn. Òun náà ni ó sì máa, ẹ̀bùn ló gbé fàyè ẹ̀yẹ síná. Bó tiẹ̀ tó ń gbé, ta ló sọ mí tiẹ̀ fún? Wọ́n fẹ́ mọ bẹ̀ ni o. Wọ́n fẹ́ lọ gba ìrìnàjò yẹn jẹ́. Ọlọ́run ò wá dìde. Ta lẹni náà tí fi ẹ̀tàn bá mi lò? Ta lẹni náà tó fi ẹ̀tàn bá mi lò láti ṣe mí níbi? Olúwa lè jìnnà. Olúwa lè jìnnà. Olúwa lè jìnnà. Ẹ̀mọ́ lè jìnnà. Olúwa lè jìnnà. Rembra makasande kaketra mokozinda. Jésù Olúwa wa. Wà á tún sọ fún Olúwa. Olúwa, ta lẹni tí mi ò sọ tí ń sọ mi kì? Ta lẹni tí mi ò sọ tí ń sọ mi? Ta lẹni tí ń dọdẹ mi kiri? Olúwa o, fogun ẹ̀yìn já lónìí. Olúwa, fogun ẹ̀yìn já lónìí. Ta lẹni tí ń sọ mi kiri? Ẹlòmíì ó ń dọdẹ rẹ kiri. Ó ti mọ gbogbo ọ̀nà àbáyọ, gbogbo ọ̀nà tó ń gbà. Ó ń dọdẹ. Kíkìní yẹn ọmọ ṣàṣeṣe. Iná ní dọdẹ. Kí lèèyàn ṣe burú báyìí náà? Ó tó rẹ kí làwọn ọmọ èèyàn ṣe burú báyìí náà? Pé kọ́ ọmọ lu àlùyọ, ó sì ń dọdẹ kiri. A sì ní sùúrù títí tí a máa wádìí ẹ kiri. Bó o dọ́dọ̀ ẹnìkan, arákùnrin kí ló wá bèrè lọ́wọ́ yín náà? Ó ti wádìí ẹ lọ sọ́dọ̀ ẹni yẹn. Ta lẹni tí ń sọ mi tí mi ò sọ? Olúwa yanjú ẹ lónìí. Fogun ẹ̀yìn pádànù. Olúwa, fogun ẹ̀yìn yanjú ẹ lónìí. Olúwa, fogun ẹ̀yìn yanjú ẹ lónìí. Olúwa, fogun ẹ̀yìn já lónìí. Ta lẹni tí ń sọ mi tí mi ò sọ?
ta lẹni tí ń dọdẹ mi kiri, ta lẹni náà tó ń yọ ayé mi lẹ́nu. Olúwa o, fò níyanjú ẹ̀. Jésù Olúwa wa, wàá tún gbàdúrà, wàá ní Olúwa, ta lẹni tí mo sọ àṣírí mi fún, ta lẹni tí mo sọ àṣírí mi fún tó wá fẹ́ fi àṣírí yẹn dojú ìjà kọ mí. Olúwa fogun ẹ̀yìn jà lónìí. Ta lẹni tó mọ àṣírí mi tó wá fẹ́ fi àṣírí yẹn jà mí lógun. Olúwa o, fogun ẹ̀yìn jà. Olúwa fi ogun ẹ̀yìn pa lónìí kí o sì fún mi ní ìṣẹ́gun lórí ẹ̀. Ta lẹni tó mọ àṣírí ayé mi, ta ló mọ àṣírí agbára mi tó fẹ́ fi jà mí lógun, tó fẹ́ fi dojú ìjà kọ mí. Ọlọ́run o, dìde nínú agbára, dìde jà fún mi. Wákàtí kókó àdúrà mi la wà báyìí. Wákàtí kókó ọ̀pọ̀ gbà ló wà ní ìkórìtà kan tó ní màdúrà tó fẹ́ gbà. Ìdí ẹ̀ la ṣe gbé ètò ìkalẹ̀. Oríṣiríṣi ètò ló wà, ṣùgbọ́n ohun tí àwọn ọmọ Ọlọ́run ò ráàyè fún lónìí, òun náà ni àdúrà. Òun náà ni àdúrà. A lọ bí iṣẹ́, a lọ gbá, a lọ àwo, ọ̀pọ̀lọpọ̀ ráàyè la bó bá tiẹ̀ ráàyè àdúrà, ìjọ mọ kókó àdúrà tí ó gbà bí. Olúwa o, ta lẹni náà tó mọ àṣírí ayé mi tó wá fẹ́ fi jà mí lógun. Olúwa o, fogun ẹ̀yìn pa lónìí. Má fogun ẹ̀yìn pa lónìí. Olúwa dìde nínú agbára, máa jà fún mi. Jésù Olúwa wa, wá gbàdúrà. Olúwa, ta lẹni náà tí ń tọpinpin mi, tí ń pọtọpin ayé mi láti ṣe mí níbi. Ta lẹni náà tí ń wádìí mi kiri. Olúwa o, láti fi ṣe mí níbi. Olúwa ṣàlọ́gbẹ́ ikú. Ta lẹni tí ń wádìí mi kiri, ta lẹni tí ń tọpinpin ayé mi kiri láti já mi bọ́, láti ṣe mí níbi. Olúwa, jẹ́ kó gba ọgbẹ́ láti ọ̀dọ̀ rẹ wá. Ẹ̀mọ́, jẹ́ kó gba ọgbẹ́ láti ọ̀dọ̀ rẹ wá. Ẹnikẹ́ni tá a bínú ènìyàn tí ń tọpinpin mi láti ṣe mí níbi, tí ń wádìí mi láti ṣe mí níkà. Ọ̀dọ̀ babaláwo ló ti ń wádìí mi ni, ọ̀dọ̀ oníṣègùn ni, ọ̀dọ̀ ọ̀rẹ́ kan ni. Olúwa, jẹ́ gba ọgbẹ́ láti ọ̀dọ̀ rẹ wá. Áńgẹ́lì ìbínú rẹ jẹ́ ṣaláàkè ikú lónìí. Olúwa, dìde fún mi ní ìṣẹ́gun. Orúkọ Jésù, dìde fún mi ní ìṣẹ́gun. Máa sọ di àdúrà, máa sọ di àdúrà. Bó o ṣe ń gbọ́ ẹ máa kọ sílẹ̀ kó o lè tún gbà láàyè tiẹ̀. Jésù Olúwa wa, ó tún gbà pé Olúwa o, gbogbo ẹni tó rí mi tán, gbogbo ẹni tó rí mi tán tí ń fogun jà mí, Olúwa ṣá wọn lọ́gbẹ́ ikú fúnra rẹ̀. Olúwa, fi gbogbo ìmọ̀ wọn jóná lórí ayé mi. Ọ̀tá tó rí ọ tán, ọmọ àṣírí agbára ẹ, ọmọ ọjọ́ tí wọ́n bí ọ, ọmọ òkì rẹ, ọmọ ọ. Ẹ sì mọ̀ wípé ẹni tó mọ̀ èèyàn tán gan pàápàá, bàbá mo oníṣẹ́ Ọlọ́run gan, oníṣẹ́ ẹni ta ni yọ̀ọ́ dà kọ́ ọmọ lórí ni, yọ̀ọ́ là kọ́ ọmọ lórí ni. Ṣùgbọ́n tí Ọlọ́run bá dìde tó fẹ́ pọ́n ọ lé, Ọlọ́run a sì gbá lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, nǹkan a sì máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀, láì jẹ́ wípé o gbàdúrà fún kò lè rí tiẹ̀ ṣe láyé mọ́. Wá gbàdúrà. Ta lẹni náà tó fẹ́ máa pọ́n ayé mi lójú, ta lẹni náà tó rí mi tán tó fẹ́ máa jà mí lógun. Olúwa, dìde, àké iná rẹ jẹ́ dáhùn lórí ẹ̀. Fún mi ní ìṣẹ́gun, fún mi ní ìṣẹ́gun. Bádùá ìbálejò fún olè pákẹ́kọ̀ọ́ra máa lọ sí ẹ ọkọ máa bógun yẹn yìí. Ṣùgbọ́n èmi ò fẹ́ ja ogun mọ́ láyé mi. Ta lẹni tó sọ́ra rẹ̀ dógun fún mi. Olúwa, fi ogun pa lónìí. Fún mi ní ìṣẹ́gun. Kẹ́ni ó fẹ́ tó ara ẹ̀ ṣètùtù ogun náà. Gbọ́ Ọlọ́run àánú. Jésù Olúwa wa, àmín. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Jésù Olúwa wa. À ń lọ sí ẹ̀dá kẹta tó gbọ́dọ̀ dojú ìjà kọ. Torí àkókò wa ń lọ. Ṣá lè sọ méjèèje tán báyìí. Ibi abásọdélé ni àtún tẹ̀síwájú. Torí mi ìfẹ́ ká lò ju wákàtí kan náà lọ. Ọ̀tá kẹta tó gbọ́dọ̀ dojú kọ òní ogun Àìstófélì. Tí ogun bá ń gbòjì kan, tí Ọlọ́run bá ti lè yọ Àìstófélì kúrò nínú ìrìn àjò yẹn, ogun yẹn yọ̀rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Dáfídì ó jẹ́ jagunjagun, ó ti ń jagun láti ìgbà èwe. Ó bá kìnìún jà, ó fa kìnìún yọ pẹ́rẹ́pẹ́rẹ́. Ó bá Gòláyátì jà, ó mú akọni yẹn balẹ̀. Ogun Sọ́ọ̀lù náà tún dé, ó mì lògbòlògbò, ó borí ẹ̀ kankan. Ṣùgbọ́n ogun kan wá dìde láti inú ẹran ara ẹ̀, tá a pè ní ogun inú ẹ̀jẹ̀ ara ẹ̀. Ogun inú ẹ̀jẹ̀ ó wá dàpọ̀ mọ́ ogun Àìstófélì.
ogun Ahitofeli ó rí Dáfídì tán, ọmọ Dáfídì tán, kódà òun gan ni máa kánsẹ̀ Dáfídì, báyìí ní kájà, báyìí ní kájà. Ogun yìí ó mi Dáfídì o. Ogun tá à ń wí ó dídò, ogun yẹn dídò gan. Ẹ jẹ́ á lọ sínú Bíbélì, ẹ jẹ́ á wo Sámúẹ́lì kínní Sámúẹ́lì kejì orí kẹẹ̀ẹ́dógún, 2 Samuel chapter 15, ẹ jẹ́ ká verse 30 to 31, orí ọgbọ̀n sí orí kọkànléníọgbọ̀n. Ó kà báyìí wípé Dáfídì sì gòkè lọ, Dáfídì sì ń gòkè lọ ní òkè igi òróró, ó sì ń sọkún bí ó ti ń gòkè lọ. Ẹ wá gbọ́ ńjọ́ tí Dáfídì ti ń jagun, ogun wo ló mú kó sọkún rí? Ogun yìí ló mú kó sọkún o. Ó sọ ẹkún gidi, ó sì bo orí rẹ̀, ó sì ń lọ láì ní bàtà lé ẹsẹ̀. Gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀, olúkúlùkù ọkùnrin sì bo orí rẹ̀, wọ́n sì ń gòkè lọ, wọ́n sì ń sọkún. Bí wọ́n ti ń gòkè lọ, gbogbo wọn náà ń sọkún. Ẹnìkan sì sọ fún Dáfídì pé ogun tó sọkún sì máa gbọ́ o. Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Dáfídì sì wí pé Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán. Ọmọ ẹni tí Ahitofeli jẹ́, ọmọ ẹni tí kìíní jẹ́ tí Ahitofeli, ọmọ ẹni tó ẹja tó wo verse 23, káwo verse 23, ẹ rí wípé verse 23, the same chapter, 2 Samuel chapter 16, ó ní ìmọ̀ Ahitofeli tí máa gbà ní ijọ́ wọn ni, ó dàbí ẹni pé ènìyàn ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo ìmọ̀ Ahitofeli fún Dáfídì àti fún Absalomu. Ogun yìí tún darapọ̀, Ahitofeli tún darapọ̀ mọ́ Absalomu láti bá òun jà. Kó tó dé ìkóríta tó ti ń sọkún yẹn, wọ́n ti sá kúrò láàfin. Odidi ọba ti sá kúrò láàfin. Pé ẹni tó wà lẹ́yìn ẹ̀ yìí gan lásán, Ahitofeli ni. Ọmọ Ọlọ́run wa gbàdúrà, wá ní Olúwa, sọ ìmọ̀ Ahitofeli ayé mi di asán lónìí. Ahitofeli nínú ayé mi, Olúwa sọ ìmọ̀ rẹ̀ dasán. Gbogbo ogun tó wù kó kóra jọpọ̀, gbogbo tó ní Ahitofeli nínú, ìmọ̀ wọn jẹ́ kó já sófo. Sọ ìmọ̀ Ahitofeli di asán. Olúwa, lórúkọ Jésù, gbogbo ìmọ̀ Ahitofeli lórí mi, gbogbo ìmọ̀ Ahitofeli lórí ọmọ mi, gbogbo ìyàbá Ahitofeli lórí aya mi, gbogbo ìmọ̀ Ahitofeli lórí iṣẹ́ mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, Olúwa sọ di asán. Ẹ̀mọ́ sọ di asán, Olúwa sọ di asán lónìí. Jésù Olúwa wa, wàá tún gbàdúrà, wàá ní Olúwa o, Olúwa o, ọ̀tá tó darapọ̀ mọ́ ti ọ̀tá ogun ìta tó darapọ̀ mọ́ ti lé tó wá ń yọ ayé mi lẹ́nu. Olúwa bá mi ṣẹ́ lónìí. Ogun ìta tó darapọ̀ mọ́ ti lé, ọ̀tá ìta ó darapọ̀ mọ́ ti lé. Olúwa ṣẹ́ ogun yìí lónìí. Ẹ má ṣẹ́ ogun yìí. Ogun ìta tó parapọ̀ mọ́ ti lé láti bá mi jà yìí. Ẹ̀mí mímọ́ yanjú ẹ̀, kò ní ìyanjú ẹ̀, pẹ̀lú ọwọ́ agbára máa yanjú ẹ̀. Ẹ̀mí mímọ́ máa yanjú ẹ̀. Ọlọ́run alààyè máa yanjú ẹ̀. Ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ máa yanjú ẹ̀. Ta la lágbára náà tí ń yọ ayé mi lẹ́nu? Olúwa yanjú ẹ̀ lónìí. Yanjú ẹ̀ lónìí. Ogun ìta tó tarapọ̀ mọ́ ti lé, Olúwa máa yanjú ẹ̀. Olúwa máa yanjú ẹ̀. Jésù Olúwa wa, wàá tún gbàdúrà. Olúwa o, gbogbo ogun àpapọ̀ ọwọ́ lára mi, Olúwa bá mi ṣẹ́ lónìí. Gbogbo ogun àpapọ̀ ọwọ́ lára mi, Olúwa máa ṣẹ́. Gbogbo ogun àpapọ̀ ọwọ́ lórí iṣẹ́ mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí ayé mi, lórí ìdílé mi, lórí ọmọ mi, Olúwa máa ṣẹ́, máa ṣẹ́, máa ṣẹ́. Gbogbo ọwọ́ tó kọwọ́ láti fi jà mí lógun, Olúwa máa ṣá wọn lọ́gbẹ́ ikú. Olúwa dojú ìjà kọ wọ́n. Olúwa fún mi ní ìṣẹ́gun. Olúwa jà fún mi. Lójú ayé jà fún mi. Lójú ọ̀run jà fún mi. Ogun tó parapọ̀ láti bá mi jìjàkadì, Olúwa o, Olúwa máa ṣẹ́, ẹ̀mọ́ máa ṣẹ́. Jésù Olúwa wa, ẹ jẹ́ á wo níbi tá a gbàdúrà dé yìí. Ẹ jẹ́ á wo ìwé Aísáyà orí ìkeje. Aísáyà chapter 7. Aísáyà chapter 7. Ẹ jẹ́ á wo Aísáyà orí ìkeje. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹfà àti ìkeje. Aísáyà orí ìkeje. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 5. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 5 sí ìkeje.
ó ní nítorí Síríà, Éfráímù àti ọmọ Remalaya ti gbìmọ̀ ibi sí ọ wípé ẹ jẹ́ kí a gòkè lọ sí Júdà kí a sì bà nínú jẹ́. Ẹ jẹ́ kí a ṣe ihò nínú rẹ̀ fún ara wa, kí a sì gbé ọba kan kalẹ̀ láàrin rẹ̀, àní ọmọ Tebiali. Báyìí ni Olúwa wí, ìmọ̀ náà kì yóò dúró, bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. Wá gbàdúrà wípé Olúwa o, Olúwa o, àwọn wo ló ń gbìmọ̀ ibi lòdì sí mi? Àwọn wo ló ń gbìmọ̀ ibi ní ìkọ̀kọ̀ láti bà mí nínú jẹ́? Léyìí tó kọ́kọ́ ní kó parí, léyìí tó kọ́kọ́ ní kó parí. Olúwa sọ ìmọ̀ wọn di asán lórí mi, sọ ìmọ̀ wọn di asán lórí ọmọ mi, sọ ìmọ̀ wọn di asán lórí aya mi, sọ ìmọ̀ wọn di asán lórí iṣẹ́ mi, sọ ìmọ̀ wọn di asán lórí iṣẹ́ ìránṣẹ́ mi. Àwọn wo ni a kó dapọ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n pé àwọn fẹ́ bà mí nínú jẹ́ léyìí tọ́dún fẹ́ parí? Ìmọ̀ wọn sọ di asán, ìmọ̀ wọn sọ di òfo. Gbogbo àjẹ́ndà ibi, àkọsílẹ̀ ibi tá a kọ́ ń pa mi, Olúwa fàyà lónìí. Ẹ̀jẹ̀ Jésù mọ́ parẹ́, mọ́ parẹ́, mọ́ parẹ́. Àwọn wo ni wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n láwọn fẹ́ bà mí nínú jẹ́ lẹ́yìn tó kọ́ ní kó parí? Olúwa o, bàbá mi, jẹ́ kí ilẹ̀ ó gbé wọn mì. Olúwa, ìmọ̀ wọn sọ di asán. Ẹ̀mí mímọ́ o, ìmọ̀ wọn sọ di òfo lórí mi, lórí ọmọ, lórí aya, lórí iṣẹ́ mi. Olúwa sọ di òfo. Gbogbo nǹkan tí Èṣù gbìmọ̀ rẹ̀ láti fi pa mí lẹ́kún lẹ́yìn tó kọ́ ní kó parí, Olúwa sọ di asán. Mo kọ̀ láti sọkún, mo kọ̀ láti fojú mi rí ibi. Olúwa o, gbogbo ìmọ̀ àwọn ẹni ibi lórí mi kó di asán, lórí ọmọ kó di asán, lórí aya kó di asán. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á tún wo Aísáyà orí 9. Ẹ jẹ́ ká wá wo ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 9. Ó ní, ẹ kó ara yín jọ, ẹ̀yin ènìyàn, a ó sì fọ́ yín tútú. Ẹ sì fi etí sílẹ̀, gbogbo ẹ̀yin ará ilẹ̀ jíjìnà. Ẹ di ara yín ní àmùrè, a ó sì fọ́ yín tútú. Ẹ di ara yín ní àmùrè, a ó sì fọ́ yín tútú. Ẹ gbìmọ̀ pọ̀, yóò di asán. Ẹ sọ ọ̀rọ̀ náà, kì yóò dúró, nítorí pé Olúwa Ọlọ́run wà pẹ̀lú wa. Wá gbàdúrà. Àwọn wo ló parapọ̀ láti jà mí lógun, láti dojú ìjà kọ mí? Àwọn kan ó ṣe mọ̀ wípé kò síbi díṣe òsì. Àwọn kan wọnú àwẹ̀, àwọn 40 people, wọ́n ní nítorí Paul apostle, wọ́n ní káwọn ò tó sínú ó dìgbọ́n bá pa Paul. Àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ lójú ayé ẹ̀, àwọn fẹ́ sínú lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Àìmọye ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń gbàdúrà lòdì sí, àìmọye ọmọ Ọlọ́run tí wọ́n lọ sórí òkè tí wọ́n lọ ń gbàdúrà lòdì sí wọn, wípé àwọn wọnú àwẹ̀ yìí, àwọn fẹ́ sínú lẹ́yìn lágbájá. Wá gbàdúrà. Gbogbo wọn tí wọ́n péra jọ pọ̀, tí wọ́n dìmọ̀lù láti fogun ẹ̀yìn jà mí, láti jà ayé mi lógun. Olúwa, ìmọ̀ wọn sọ di asán. Máa fọ́ wọn tútú. Olúwa ní ẹ gbìmọ̀ pọ̀, Olúwa fọ́ yín tútú. Olúwa fọ́ wọn tútú. Ìkórìtà ìsàlàyé tí wọ́n péjọ pọ̀ sí, Olúwa fọ́ wọn tútú. Olúwa da ìmọ̀ wọn rú. Inú aginjù kan ni wọ́n kóra jọ pọ̀ sí. Olúwa, àrá ìbínú rẹ̀ jẹ́ ó dà lórí wọn. Àrá ìbínú rẹ̀ jẹ́ ó dà lórí wọn. Ìkórìtà kan ni, igun ojú òfurufú ni náà ti ṣèpàdé ibi lórí mi. Olúwa fọ́ wọn tútú. Ayérayé fọ́ wọn tútú. Ẹ̀mọ́ fọ́ wọn tútú. Mú mi borí ní gbogbo ọ̀nà. Olúwa jà fún mi. Olúwa jà fún mi. Olúwa jà fún mi. Rebro moko sendeka kapre moko rama. Yekete moko sendeka. Jésù Olúwa wa. Bí a bá ka, ẹ jẹ́ ká ẹsẹ̀ 12 chapter 9 yẹn. Ìwé Aísáyà orí 9 ẹsẹ̀ 12. Ìwé Aísáyà orí 9 ẹsẹ̀ 12. Orí 9 ẹsẹ̀ 12. Ó ní, ẹ má ṣe pè gbogbo èyí ní ìmùlẹ̀ tí àwọn ènìyàn wọ̀nyí ń pè ní ìmùlẹ̀. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe bẹ̀rù ìbẹ̀rù wọn. Ya Olúwa àwọn ọmọ ogun tìkára rẹ̀ sí mímọ́. Ẹ sì jẹ́ kí ó jẹ́ ẹ̀rù yín, sì jẹ́ kí ó jẹ́ ìfòyà yín. Ẹ jẹ́ á gbàdúrà. Gbogbo ogun tí ń dẹ́rù bà mí, Olúwa o, gbogbo ogun tó kà mí láyà tí ń dẹ́rù bà mí, Olúwa bá mi ṣẹ́ lónìí. Ogun wo ló ń ṣẹ̀rù bà ọ́? Bó bá fẹ́ sùn lálẹ́, wàhálà. Bó bá jáde lọ, ẹ̀rù ń bà ọ́. Bẹ́ẹ̀ ló ń wẹ̀yìn wò láì jálè. Olúwa, gbogbo ogun tí ń bà mí lẹ́rù, gbogbo ogun tí ń pa mí láyà, Olúwa bá mi ṣẹ́ lónìí. Ẹ̀mọ́ máa ṣẹ́ lónìí. Olúwa fòpin sí. Olúwa fòpin sí. Olúwa fòpin sí. Gbogbo ogun tí ń ja ayé mi láyà, gbogbo ogun tí ń ja ọmọ mi láyà, gbogbo ogun tí ń ja ìdílé mi láyà, Olúwa máa ṣẹ́. Olúwa máa ṣẹ́. Olúwa máa ṣẹ́. Olúwa máa ṣẹ́.
Jésù Olúwa wa, àmín. Ogun ìkẹrin, ẹ̀dá ìkẹrin tó gbọ́dọ̀ fàyè rẹ̀ sílẹ̀, òun náà ni Sanbalati àti Tòbáyà. Ogun Sanbalati àti Tòbáyà, èyí wà nínú ìwé Nehemiah orí ìkẹrin. Sanbalati àti Tòbáyà. Ṣé rí ogun Sanbalati àti Tòbáyà? Àwọn kì í fẹ́ kéèyàn parí ohun rere. Wọn ì fẹ́ kéèyàn orí ohun rere ṣe. Wọ́n á fẹ́ kó bẹ̀rẹ̀ ohun rere kó má lè parí ẹ̀. Àwọn ogun tí wọ́n fẹ́ fi ní ṣe ẹlẹ́yà, tó jẹ́ wípé wọ́n á jẹ́ kí àwọn èèyàn kó máa ní àkàntì. Wọ́n á kọ́lé, wọ́n á kọ̀tì. Wọ́n á kọ́lé, wọ́n á kọ̀tì. Wọ́n á dálé iṣẹ́ sílẹ̀, àkàntì. Gbogbo tí ó discourage èèyàn, tí ò ní jẹ́ kó lè tẹ̀síwájú nínú ìrìn àjò, bóyá o kàwé kó má lè ka ìwé yẹn kẹ́sẹ̀ járí. Wọ́n lè mú àìsàn wá, wọ́n lè mú wàhálà kan wá. Àwọn ogun Sanbalati àti Tòbáyà nìyẹn. Bẹ́ẹ̀ bá ka ẹsẹ̀ kìíní yẹn, ó ní ó sì ṣe nígbà tí Sanbalati gbọ́ pé àwa mọ odi náà, inú rẹ̀ ru, ó sì bínú púpọ̀, ó sì gan àwọn ará Júdà. Ẹ jẹ́ wo ẹsẹ̀ keje tó wà ńbẹ̀. Ó ní ó sì ṣe nígbà tí Sanbalati àti Tòbáyà àti àwọn ará Arabia àti àwọn ará Hamoni àti àwọn ará Asdodu gbọ́ pé a mọ odi Jerusalem dé òkè, àti pé a bẹ̀rẹ̀ sí tún ibi tí ó ya ṣe, inú wọn ru gidigidi. Àwọn ọ̀tá tínú wọn máa ń ru nígbà bá rọkọ̀ tuntun. Àwọn ọ̀tá tínú wọn máa ń ru nígbà tó bá kọ́lé tuntun. Àwọn ọ̀tá tínú wọn máa ń ru tí wọ́n bá gbọ́ pé o ti ń wá ọmọ, ọ̀wá bímọ, inú wọn á bàjẹ́. Àwọn ni ogun Sanbalati àti Tòbáyà. Àwọn tí máa fẹ́ gàn ọ́, wàá gbàdúrà, wàá sọ fún Ọlọ́run, Olúwa dojú ìjà kọ gbogbo Sanbalati àti Tòbáyà ayé mi lónìí. Olúwa dojú ìjà kọ wọ́n. Gbogbo Sanbalati àti Tòbáyà ayé mi, Olúwa dojú ìjà kọ wọ́n lónìí. Orúkọ Jésù, gbogbo tó dúró bí Sanbalati, tó dúró bí Tòbáyà láyé mi, Olúwa dojú ìjà kọ wọ́n lónìí. Olúwa bá wọn wí nínú ìbínú rẹ̀, bá wọn wí. Olúwa bá wọn wí. Olúwa bá wọn wí. Olúwa bá wọn wí lórúkọ Jésù, lórúkọ Jésù. Rebro moko shende kakatra moko shanda, lebro moko shende kakatre moko zanda. Jésù Olúwa wa. Tẹ́ ẹ bá wo Sanbalati àti Tòbáyà, nígbà tí wọ́n bá léèyàn débì kan, tí wọ́n bá rẹ́ni yẹn mú, wọ́n á tún rìnrìn àjò kan sí. Wọ́n á gbé iṣẹ́ fún wòlíì èké, wọ́n á gbé iṣẹ́ fún awòràwọ̀, wọ́n á gbé iṣẹ́ fún afòṣùpá sọtẹ́lẹ̀. Àwọn atẹyanrìn, wọ́n á gbé iṣẹ́ fún wọn láti fi bà tèèyàn jẹ́. Àwọn tí ó sọ̀rọ̀ sínú òfurufú, àwọn tí ó sọ̀rọ̀ sínú òṣùpá, àwọn tí ó sọ̀rọ̀ sínú oòrùn, wọ́n á ní tí àbá rí mú, wọ́n á ní àdàbí tó bá jẹ́ wípé kò sí lábẹ́ oòrùn, wọ́n á ní àdàbí tí kò bá tẹ̀lé ẹlẹ́ni, wọ́n á ní àdàbí tí kì í bá mu omi. Àwọn èèyàn ní à ń gbéṣẹ́ ràn bíbẹ̀. Ìgbà míì wà, wọ́n á gbéṣẹ́ ràn àwọn alásọtẹ́lẹ̀ èké. Wọ́n á rán alásọtẹ́lẹ̀ èké sí ọ láti darí ìlú ìtú ẹ kúrò nínú ibi tí Ọlọ́run, ìlépa àyànmọ́, ìmúṣẹ àyànmọ́ rẹ. Wọ́n á fẹ́ kó o kúrò ní ojú ọ̀nà, kó o ṣí ọ̀nà lọ sí ọ̀nà bòmí. Àwọn máa ń wá ẹ̀wọ̀n ẹ̀mí yẹn á gbé àwọn wòlíì èké wọ̀. Ohun rere tó dáwọ́lé, wọ́n á ní o má ṣe mọ́ o, wọ́n á ní o gba bòmí lọ, wọ́n náà gboko bòmí lọ, torí pé kí ni o ní Jésù ni. Bọ́ ọ bá ní Jésù, wọ́n náà gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run wa kì í kò bímọ odi. Ọlọ́run tá a sìn kì í sọ Ọlọ́run odi. Ọlọ́run ń bá wa sọ̀rọ̀, ó ń bá wọn tiẹ̀ sọ̀rọ̀. Bọ́ ọ bá ní bàbá, o gbọ́dọ̀ mọ bàbá ẹ ṣe ń bá ẹ sọ̀rọ̀. Bọ́ ọ bá jí ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ mọ bí Ọlọ́run ṣe ń bá ọ sọ̀rọ̀. Oríṣiríṣi ohun kan tí o gbọ́dọ̀ discover ọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ni pé báwo lọ́lọ́run ṣe ń bá mi sọ̀rọ̀. Ṣé lójú àlá ní tí ń bá mi sọ̀rọ̀ ni? Àbí ń gbọ́ sétí, àbí lójú ìran, àbí through circumstance, àbí tí bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run ní máa ránṣẹ́ sí mi. Ó ti ránṣẹ́ sí ọ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta, ó sì ṣẹ, ṣùgbọ́n ò kíyèsí. Ọlọ́run bá ẹ sọ̀rọ̀, ọmọ ní tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, Ọlọ́run á máa bá ẹ sọ̀rọ̀. Nítorí ìdí èyí, yéé lọ lè yẹ̀mí wò mọ́. Kọ ọba Jésù, kò ní Jésù lójú méjèèjì. Ẹja wo Nehemiah orí kẹfà. Nehemiah orí kẹfà, a ó sáré ka ẹsẹ̀ ìkejìlá sí ìkẹrìnlá. Ó ní ṣàkíyèsí, mo wòye pé Ọlọ́run kò rán, ṣùgbọ́n pé ó ń sọ àsọtẹ́lẹ̀ yìí sí mi nítorí Tòbáyà àti Sanbalati ti bẹ̀ẹ́ lé ọ̀wẹ̀. Nítorí náà ni ó ṣe bẹ̀ẹ́ lé ọ̀wẹ̀, kí èmi bá a fòyà, kí èmi sì ṣe bẹ́ẹ̀, kí èmi sì ṣẹ̀, kí èmi sì lè rí ìhìn búburú rò, kí wọ́n lè kẹ́gàn mi. Ọlọ́run
roti Tòbáyà àti Sáńbálátì gẹ́gẹ́ bí iṣẹ́ wọn wọ̀nyí àti ti Nàódáyà wòlíì obìnrin àti àwọn wòlíì ìyókù tí wọ́n fẹ́ mú mi bẹ̀rù, àwọn wòlíì ibi. Àwọn wòlíì ibi, Olúwa bá mi ṣẹ́gun wọn lónìí. Olúwa bá mi ṣẹ́gun wọn lónìí. Wàá gbàdúrà, wàá ní Olúwa o, gbogbo wòlíì èké tá a gbé sẹ́rán lòdì sí mi, jẹ́ kí wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn lónìí. Gbogbo àwọn wòlíì èké tá a gbé sẹ́rán lòdì sí mi, tá a ní kí wọ́n wá sọ àsọtẹ́lẹ̀ ibi lòdì sí mi, Olúwa jẹ́ kí wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Jẹ́ kí wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Olúwa mú mi borí wọn ní gbogbo ọ̀nà. Mú mi borí wọn ní gbogbo ọ̀nà. Wàá tún gbàdúrà wípé Olúwa o, gbogbo babaláwo àti oníṣègùn tí wọ́n gbé sẹ́rán láti dojú ìjà kọ mí nítorí ògo àbáwáyé mi, Olúwa jẹ́ kí wọ́n gbọgbẹ́ láti ọ̀dọ̀ rẹ wá. Jẹ́ kí wọ́n gba ọgbẹ́ láti ọ̀dọ̀ rẹ wá. Gbogbo oníṣègùn tí wọ́n gbé sẹ́rán lòdì sí mi, ẹ má sá wọn lọ́gbẹ́ ikú. Olúwa kọlù wọn nínú ọwọ́ agbára. Ta lẹni náà tí wọ́n gbé sẹ́rán? Ta lẹni tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti fi àṣàsí bá mi jà? Olúwa kọlù wọn, lójú ayé kọlù wọn, lójú ọ̀run kọlù wọn. Mo gbàdúrà ní wákàtí, gbogbo ẹnikẹ́ni tí mi ò mọ̀, gbogbo ẹnikẹ́ni tí mi ò rí tàbí mo mọ̀ tó ń fogún ja ayé mi, tó ń lu àṣàsí tàbí tó ń lu ẹ̀mí òkùnkùn kan láti bá mi jà ní gbogbo ọ̀nà, Olúwa, omi tí wọ́n mu kó máa bá wọn jagun, aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn kó máa bá wọn jagun, oòrùn tó ń ràn kó máa bá wọn jagun, afẹ́fẹ́ tó ń fẹ́ kó máa jà wọ́n lógun, kó máa ní wọ́n lára lọ́rọ́ báyìí, oúnjẹ tí wọ́n jẹ kó dìde ogun sí wọn ní gbogbo ọ̀nà. Olúwa jà fún mi, ẹ má jà fún mi. Sọ di àdúrà, Olúwa máa jà fún mi, máa jà fún mi, máa jà fún mi, máa jà fún mi. Jésù Olúwa wa, àmín. À ń lọ sí ìpele karùn-ún. Ṣé ká jẹ́ kí yòókù ṣé ká jẹ́ ó dọ̀sẹ̀ tí ń bọ̀, torí a ti lo wákàtí kan báyìí. Ẹ jẹ́ á jẹ́ kí yòókù ó dọ̀sẹ̀ tí ń bọ̀. Ó kù àwọn yòókù a sì gbọ́dọ̀ fara. Ẹ jẹ́ á wò bóyá a lè sáré mu kò pọ̀ náà. Ogun ìtókù òun náà ni ogun Ámánì. Ogun Ámánì jẹ́ ọ̀tá tó jẹ́ pé agbéga tó wá ń lo ipò ìgbéga yẹn. Ó ń lo ipò ìgbéga yẹn láti tẹ̀rí èèyàn bá, láti jẹ gàba lórí èèyàn lórí. Ó wà nínú ìwé Ẹ́sítérì. Bẹ́ẹ̀ bá ka ìwé Ẹ́sítérì orí kẹta, ẹ bá ka ìwé Ẹ́sítérì, ẹ bá ka orí kẹta, ẹ bá wo ẹsẹ̀ ìkíní sí ìkejì, ẹkẹsẹ̀ karùn-ún náà, gbogbo ṣápítà yẹn ẹ bá kà á. Ẹ́sítérì, ẹja sáré ka díẹ̀ torí àkókò bá wa náà ń bẹ́ńtẹ́. Ẹja ka díẹ̀ mbẹ́, ẹja ka ẹsẹ̀ kìíní. Lẹ́yìn wọ̀nyí ni Ahasuéruṣì ọba gbé Ámánì ọmọ Mèdátà ará Agágìga, ó sì gbé e lékè, ó sì fi ìjókòó rẹ̀ lékè gbogbo àwọn ìjòyè tí ó wà pẹ̀lú rẹ̀. Ńgbọ́ wọn gbéga yìí, ṣe rí ìgbéga tó wá ní ẹnìkan wà tí máa dúró lẹ́nu géètì, Mọ́dékáì ni. Bí tí máa rí inú ń bí, ọwọ́ á wá gbogbo ọ̀nà débi wípé ó sì gba àṣẹ tó máa bá pàdé inú gbogbo tí tá à ń kà nìyẹn. Ó gba àṣẹ lọ́wọ́ ọba fún ní òrùka yẹn àṣẹ ni tó bá fi ṣe, ọba ló ṣe. Ọwọ́ á fẹ́ pa gbogbo tí jẹ́ ti Mọ́dékáì run, gbogbo ẹ̀yà Mọ́dékáì. Bí èèyàn bá ń larú ogun báyìí kọjá, àwẹ̀ ọjọ́ 3 ló gbà. Ọ̀gá tó jẹ́ pé ń jẹ gàba lé ọ lórí, kò sí promotion tó lè rí iléeṣẹ́ yẹn. Bá ọba ti ń ṣe báyìí, yọmọ dìpa ni. Àfi kí Ọlọ́run kó mú kú ò. Bí Ámánì bá kú, Mọ́dékáì ò lè rógo lò ní Bábílónì. Bí Ámánì ò bá ṣe kíni, bí ó bá kú, Ámánì ò lè rí tiẹ̀ ṣe. Wàá gbàdúrà, Olúwa o, ẹni tó ń fi ogun jà mí nínú ilé iṣẹ́ tí mo wà tàbí nínú ìjọ tí mo wà, Olúwa fi ṣètùtù ogun. Ámánì wọ́n fi ṣètùtù ogun ni. Ó ti gbẹ́ gálò kan sílẹ̀ èyí tó fẹ́ forí Mọ́dékáì kọ́, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tí ọwọ́ pawọ́dà tí Ọlọ́run yíjú padà, àdúrà àti àwẹ̀ ọjọ́ 3 yẹn, òun ló ṣiṣẹ́ yẹn, ó yí ogun yẹn padà lé lórí. Orí Ámánì ni wọ́n sọ bá ka gbogbo ṣápítà yẹn délẹ̀, tó kàdé chapter 8 gbogbo ẹ̀ káàkiri lọ bẹ́ẹ̀ láti chapter 3 yẹn kó tiẹ̀ bẹ̀ láti gbogbo chapter yẹn lẹ̀kọ́ wà bẹ́ẹ̀, òun làdúrà sí wà bẹ́ẹ̀. Wọ́n gbàdúrà, gbogbo Ámánì ayé mi, Olúwa bá mi dojú ìjà kọ wọ́n lónìí.
Olúwa dojú ìjà kọ wọ́n. Gbogbo ẹni tó ti gbogbo ọ̀tá tó wà ní ipò gíga, ọ̀tá ni ó wà ní ipò gíga ni. Ó wá ń lo ipò gíga yẹn láti fi tẹrí mi ba. Ẹ̀mí máa yí àga tó fi jókòó yẹn. Fàyàmọ́ nídìí. Olúwa fàyàmọ́ nídìí. Kòtò ikú tí ọ̀tá gbẹ́ sílẹ̀ nítorí tèmi. Olúwa jẹ́ kí wọ́n sin wọ́n síbẹ̀ fúnra wọn. Olúwa máa fi wọ́n ṣètùtù ogun. Fi ọ̀tá ṣètùtù ogun. Ọ̀tá tó ní mi ò ní débi nípa mi ní ìwọ̀n ìgbà tó ń wà láyé. Olúwa fi ṣètùtù ogun. Olúwa fi ṣètùtù ogun. Ọ̀tá tó jẹ gàba lé mi lórí níbi iṣẹ́. Ọ̀tá tó jẹ gàba lé mi lórí nínú ìjọ. Ọ̀tá tó jẹ gàba lé mi lórí nínú ìdílé. Ọ̀tá tó jẹ gàba lé mi lórí nínú ẹbí. Ọ̀tá tó jẹ gàba lé mi lórí ní àdúgbò. Tó ní mi ò ní rọ́nà lọ. Olúwa fi ṣètùtù. Ẹ má fi ṣètùtù ogun. Olúwa fi ṣètùtù ogun. Olúwa fi ṣètùtù ogun. Ẹ má fi ṣètùtù ogun. Olúwa fi ṣètùtù ogun. Lórúkọ Jésù. Olúwa fi ṣètùtù ogun. Ẹ̀mí mímọ́ ò fi ṣètùtù ogun lónìí. 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 Olúwa ò jẹ́ kí ọ̀tá mi ó gbógun lọ. Ọ̀tá tó ń fogun jà mí. Tó ní mi ò ní débi ìlépa mi. Tó lóun mi ò ní jákè. Tó lógo mi ò ní fọ́. Olúwa fi ṣètùtù. Ẹ̀mí mímọ́ fi ṣètùtù lónìí. Ayérayé fi ṣètùtù lónìí. Olúwa fi ṣètùtù lónìí. Jésù Olúwa wa. Àmín. Ìkẹfà olélé ìtafẹ́ lọ yìí. Òun náà ló wà nínú Mátíù orí kejì ẹsẹ̀ 19. Orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun náà ni Hẹ́rọ́dù. Níwọ̀n ìgbà tí Hẹ́rọ́dù wà láyé, aláti gbé Jésù lọ sí exile. Ọ̀tá kan lé ìwọ náà dé ìkóríta tó wà yìí. Ò lè lọ lé bó ti wù ọ́. Wọ́n ti lé ọ kó lé. Wọ́n ti lé ọ sájò. Wọ́n á fẹ́ kí wọ́n gbóhùn rẹ̀. Wá gbàdúrà. Ọ̀tá wo ló lé mi sí aginjù tí mo wà yìí? Ẹjẹ́ sáré ka Matthew chapter 2 verse 19. Matthew chapter 2 verse 19. Ọkà báyìí wípé Matthew chapter 2 verse 19. Ọkà báyìí wípé nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù lí ojú àlá ní Íjíbítì wípé dìde, mú ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí Ísírẹ́lì, nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ náà láti pa ti kú. Ta lẹni tí ń wá ẹ̀mí mi láti pa? Olúwa ṣá wọn lọ́gbẹ́ ikú lónìí. Ṣá wọn lọ́gbẹ́ ikú lónìí. Ọ̀tá wo ló lé mi sí aginjù tí mo wà yìí? Ọ̀tá wo ló lé mi sẹ́yìn odi? Father, every enemy of my star, slaughter them and take me out of exile today. Take me out of exile. Slaughter the enemy of my star. Ọ̀tá tó ń jà mí lógun, tó ń jà ayé mi lógun nítorí ògo mi. Olúwa fi idà pa lónìí. Fi idà pa lónìí kí o sì mú mi jáde kúrò lẹ́yìn odi. Mú ìràwọ̀ mi jáde kúrò lẹ́yìn odi. Kí ògo mi náà kó fọ́. Mú mi já gbangba. Ọ̀tá wo ní lé mi kiri tí ọ̀jẹ̀ nísinmi? Olúwa bàbá, Olúwa ṣẹ́mọ́ṣẹ́ lónìí. Ẹ má ṣẹ́mọ́ṣẹ́ lónìí. Olúwa ṣẹ́mọ́ṣẹ́ lónìí. Olúwa dìde nínú agbára. Gbọ́ Ọlọ́run àánú. Jésù Olúwa wa. Àmín. Ọ̀tá keje ìta fi parí ẹ̀ tó gbọ́dọ̀ yanjú, òun náà ni Fáráò. Kí ni ojúṣe Fáráò? Àwọn ni ọ̀tá amúnisìn, amúnilẹ́rú. Tó bá ti gbìyànjú pé wọn náà fẹ́ jẹ́ nǹkan, ò ní nǹkan kan pẹ̀lú wọn. Kàn tàbí lọ pé ọ̀yọ́ jẹ́ kọ̀ọ̀kan bí bó wá ní só ti jẹun báyìí. Ọ̀yọ́ jẹ́ ká sọ àlòkù fún ọkọ̀ máa lò ó. Wo bọ́ bá ṣe kíní kọ́ bá ń fọlẹ̀ yìí o. Bọ́ bá ṣe yẹ tán kó ṣe kíní o. Àbí wọ́n ṣàn rí ọmú sìn. Níwọ̀n ìgbà tán ti ń rí ọmú lẹ́rú. Kò ní jẹ̀gbọ̀n pẹ̀. Ìgbẹ́ ní gẹ́rẹ́ tó sọ pé àwọn mọ̀ pé ọ níbi iṣẹ́ kan pé kí wọ́n báǹkì ẹgbẹ́ bí wọ́n kan. Wọ́n á ní kókó iye ṣé ọ̀rọ̀ tiẹ̀ ṣiṣẹ́ bá ṣé ọ̀rọ̀ tiẹ̀ wá ní ti báǹkì nísìn. Ṣé báǹkì lọ̀rọ̀ rẹ̀ kàn nísìn ni? Kò sáàyè o. Kò sáàyè. Ò ní dí ọ lọ. Wọ́n á fi nǹkan kan dì ọ mọ́lẹ̀. Ẹlòmíì wà bí wọn ò fi ní ó kù díẹ̀ ọjọ́ tí ire kan bá fẹ́ tẹ̀ ọ́ lọ, wọ́n fa àìsàn kan dá ọdún lẹ̀ ni. Àwọn ọ̀tá amúnisìn nìyẹn. Ọ̀fẹ́ ní àṣeyọrí kan, wọ́n á fa àìsàn dè mọ́lẹ̀. Wọ́n fẹ́ ṣe exam tó fi láṣeyọrí, wọ́n á dà ní àjò yẹn rú. Wọ́n á gbàdúrà. Gbogbo Fáráò ayé mi. Ta ni Fáráò ayé mi? Agbára wo ló mú mi sìn? Ẹ̀mí wo ló fẹ́ mú mi sìn?
tó fẹ́ sọ mí di ẹrú, Olúwa ṣètẹ̀bọmi ìparun fún wọn lónìí. Olúwa ṣètẹ̀bọmi ìparun fún wọn lónìí. Bó o ṣe ṣètẹ̀bọmi ìparun fún Fáráò, bẹ́ẹ̀ ni kó o ṣe ìtẹ̀bọmi ìparun fún gbogbo Fáráò ayé mi. Gbogbo àwọn Fáráò tó fẹ́ mú mi sìn, gbogbo àwọn Fáráò tán ní mi ò ní débi ìlépa mi, gbogbo àwọn Fáráò tán ní mi ò ní dé ilẹ̀ ìlérí mi, gbogbo àwọn Fáráò tán ní mi ò ní dé débi ìṣelógo mi, gbogbo àwọn Fáráò tán ní mi ò ní mú ìlérí àyànmọ́ṣẹ. Olúwa ò ṣe ìtẹ̀bọmi ìparun fún wọn lónìí. Ṣe ìtẹ̀bọmi ìparun fún wọn lónìí. Olúwa gbọ́ àdúrà yìí. Olúwa ṣe. Jésù Olúwa wa. Àmín. Tó kì í dòkó pọ̀. Ṣé báyìí náà ni ọbẹ̀ oge ìwọ̀nba ilé tó kọ sílẹ̀ yẹn. Bó bá délé privately, máa gbà yẹn náà títí ọjọ́ mẹ́jọ tá a fi pàdé. Máa gbà á. Bó bá ṣẹ́gun àwọn ọ̀tá méjèèje yẹn nínú ayé rẹ, ìtura dé tí ò sí àkánì nínú ọgbà ẹ mọ́. Tí dẹ̀lẹ́ láti jáde kó nú ayé rẹ. Tó ti yanjú ogun Amani kó nú ayé rẹ. Ogun Aisofeli ó ti ṣẹ́. Tó jẹ́ wípé ó ṣẹ́gun Aisofeli, ó ṣẹ́gun Amani, ó ṣẹ́gun Sanbalati àti Tòbáyà. Bákan náà ó ṣẹ́gun Ẹrọ́dù. Bákan náà ló ṣẹ́gun ti Fáráò. Ó ti bọ́ nìyẹn. Ogun tó gbòjì kan wà lẹ́ni. Ogun tó gbàdúrà yìí kó tó lọ. Olúwa ò, ta lẹni tí ń bẹ láyé tí ogun fi ń le fún mi? Ta lẹni tí ń bẹ láyé tí ogun fi ń le fún mi? Olúwa jẹ́ kí ilẹ̀ ò gbé mi lónìí. Olúwa rán ogun ẹ̀yìn sí kó fi pàdánù. Ta lẹni tí ń fi ogun jà mí? Ta lẹni tí ń bẹ nínú ìrìn àjò yìí tí ogun fi ń le? Ọlọ́run o, mú kúrò kógun ó lè ṣẹ́ fún mi. Mú kúrò ní ìrìn àjò mi kógun ó lè ṣẹ́. Olúwa gbọ́ àdúrà yìí. Ẹ má dá mi lóhùn ní kankan. Olúwa ṣe tèmi ní àṣepé. Jésù Olúwa wa. Àmín. Ọlọ́run tó ń jagun láì ló dá. Ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ń jagun láì ló dá o. Ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ń jagun láì ló dá. Ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ń jagun láì ló dá. Ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ń jagun láì ló dá o. Ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ń jagun láì ló dá. Ògo ni forúkọ rẹ̀. Jésù Olúwa wa. Àmín. A ó fi àdúrà parí ẹ̀ báyìí. Mo tún fẹ́ sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo sátidé kẹta lóṣooṣù ó la máa ń ní ìpàdé orí òkè kókó àdúrà mi. Gbogbo ọjọ́ Thursday báyìí òun la máa ń ní ti orí Facebook báyìí láago 12 ọ̀sán Houston, Texas, aago 6 ìrọ̀lẹ́ ti Nàìjíríà òun la máa ń ṣe. Bí Ọlọ́run bá wá mí sí ẹ tó fẹ́ ran àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, tó pé ìwọ náà fẹ́ sow seed àtọrọ ẹ bó bá wù ẹ ní o. Ó pè mí lórí aago, o sì lè lo nọ́mbà mi láti fi lo Zealot account láti fi send ẹ̀ sí wa. My number is +1 281 857 3658 +1 281 857 3658. Lẹ́ẹ̀kan sí +1 281 857 3658. Ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà ẹ nílò láti fi plus sí, ẹ kàn sọ pé 281 857 3658 281 857 3658. Yóò dára fún yín o. Ẹ ò rí tí ń ṣe àdúrà wa ó gbà nílé ológo, a ò ní wá wa tì. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run tó ní gbogbo ipá gbogbo agbára, Ọlọ́run tí ń jẹ́ máa mí, Ọlọ́run tí ń jẹ́ máa mímọ́, Ọlọ́run tí ìtìjú ẹnì kankan kó tó ṣiṣẹ́ tiẹ̀, ọba tó ju gbogbo èèyàn lọ, ọba tó ju gbogbo wòlíì lọ, Ọlọ́run àgbáyé, ọba àgbáyé gbárùn. Adúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa láti mọ gbàdúrà. Adúpẹ́ fún àṣẹ tí ń bẹnu àdúrà. Adúpẹ́ fún ìṣẹ́gun tí ń bẹnu àdúrà. Gbogbo àdúrà tá a ti gbà lọ́sàn yìí, Olúwa fàǹfò tẹ̀tẹ́, Olúwa fi àṣẹ sí, Olúwa sọ di ẹ̀rí. Gbogbo ẹni tó ń la ogun tó gbòjì kan lọ́wọ́ tí ń là á kọjá lọ báyìí, lónìí Olúwa ogun náà jẹ́ kó ṣẹ́. Lónìí fi òní ṣẹ́ ogun yẹn. Olúwa ogun náà jẹ́ kó wọlẹ̀. Ogun àìsàn ni, ogun àìlera ni, ogun àlákàlà ni, ogun ojú ayé ni, ogun ojú oorun ni, ogun ìdílé ni, ogun kógun tó wù kó lè jẹ́. Lónìí jẹ́ kógun náà ó dópin, jẹ́ kógun náà ó tán. Olúwa fún wa ní ìṣẹ́gun, jẹ́ kí àlàáfíà ó jọba. Agbára Ọlọ́run kó wọnú ìṣẹ̀dá rẹ lọ, agbára Ọlọ́run kó wọnú ayé rẹ lọ. Lórúkọ Jésù, lẹ́yìn àdúrà yìí kí ọ̀nà kó ṣí fún ọ, kí ọ̀nà kó là fún ọ. Ẹ̀mí mímọ́ kó darí ìṣiṣẹ́ rẹ
sí ibi tí olóore rẹ wà, síbi tí aláàánú rẹ wà, síbi tí ìbùkún rẹ wà, síbi tí ìgbéga rẹ wà. Gbogbo ẹni tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù lọ bá wọn pàdé, lọ bá wọn pàdé, kó ráàánú gbà ó, kó orí tiẹ̀ ṣe lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́, Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, àdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo, èmi ó sì máa gbélé Olúwa láéláé. Àmín. Ọlọ́run tó ń jagun láyé ló dá, ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run tó ń jagun láyé ló dá o, ògo ni forúkọ rẹ̀. Lórúkọ Jésù a ó pàdé ní ọjọ́ mẹ́jọ. Bí Olúwa bá fún mi láǹfààní bóyá lọ́jọ́ Friday, mo fẹ́ wá ṣàlàyé ọ̀rọ̀ kan lórí Facebook, kì í ṣe wákàtí àdúrà rárá. Àwọn nǹkan kan tó ń lọ nílẹ̀ wa ni àwọn kan wà tí a ti ṣe sẹ́yìn láti 2005, tó jẹ́ wípé gbogbo ohun tí wọ́n ń ṣẹlẹ̀ ń sìn àti sọ láti ìgbà yẹn. Àwa fẹ́ yànnà náà, a fẹ́ yànnà náà pàápàá fún gbogbo ọmọ kóòtù òjíire tí àǹfààní ẹ̀ bá wà. Ó ṣeé ṣe kó jẹ́ ọwọ́ aago 12 ní ọjọ́ Friday ká wá sí orí afẹ́fẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí wa pẹ̀lú ògo Ọlọ́run, a tún pàdé lórí wákàtí kókó àdúrà mi lọ́jọ́ Thursday tí ń bọ̀. Lórúkọ Jésù yóò dáa fún ọ, lórúkọ Jésù wàá rí tiẹ̀ ṣe, lórúkọ Jésù wàá ráàánú gbà. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là, Jésù nìkan lolùgbàlà tó lè gbani là, Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyìn fún o, Ọlọ́run mi ìyanu ìyàdò, akàkàtìríkà, onígbẹ̀dú ògo, alùdẹ̀mùdẹ̀mù, wòmí, olórí aríran, mojíjó ọlá rẹ, jìgànjìgàn, aláìnípẹ̀kun, àrágbìrìgìdì tí ń bẹ lóde ọ̀run, alùgbàgbàgbà, abalẹ̀ hamilẹ̀, abòkè amòkè, aláàfin ọ̀run, ààrẹ ọ̀run àgbà. God bless you all. Ẹ ṣé o.